ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run Ọba eléyìí tí a ń bá bọ̀ nínú al-Qur'an al-Karim, Suratul Maidah, aya 71 láti dúró. Pẹ̀lú ògo Ọlọ́run a máa tẹ̀síwájú ní aya 72. Tí a bá kíyèsí aya yìí tí a tú sáájú, a rí pé Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala Ọlọ́run sọ̀rọ̀ fún wa nípa Banu Israel. Bàtí Ọlọ́run Ọba ń sọ wípé a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون وحسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون. àwọn ìbáṣepọ̀ èyí tó ń bẹ nínú àyà yìí tí a tú ṣáájú àti àyà tí a fẹ́ máa tú lẹ́yìn, tí bá ṣe máa ń sọ fún wa wípé bayna al-ayat fi tartib al-ayat fi al-Qur'an al-Karim baynahunna التناسب والانسجام المعنوي. ẹni rí àyà kan tó ṣáájú, èyí tó bá tẹ̀lé yóò ní ìbáṣepọ̀ nínú àwọn ìjáàzù an-nazmi lil-Qur'an al-Karim. wọ́n máa ń pè ní ìjáàzù nazmi. ó jẹ́ ká mọ̀ ipá al-Qur'an ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala. bọ́rọ̀ ṣe pọ̀ tó, ìbáṣepọ̀ wà láàrin gbogbo àwọn àyàtì bẹ́ẹ̀ tẹ̀lé àwọn. àyàtà tó ṣáájú Ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn Banu Israel. Ọlọ́run sì ń jẹ́ ká mọ̀ wípé òun rán àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba tó pọ̀ sí wọn tí kìí ṣe ẹyọ kan. Ọlọ́run sọ ìhà tí wọ́n máa ń kọ sí àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba wọ̀nyí. ìgbà míì wọ́n á pè wọ́n lónírọ́ tó bá yẹ pé tí wọ́n gbé wá tí ò bá ti tẹ́ wọn lọ́rùn. ìgbà míì sì ń bẹ wọ́n á pa wọ́n. ìgbà táwọn òjíṣẹ́ yìí tí wọ́n ń bẹ láyé, Ọlọ́run jẹ́ ká mọ̀ pé ó ń bẹ nínú àwọn èèyàn tí ó gbà wọ́n gbọ́. fàríkọ̀n, àwọn kan wọ́n gbà wọ́n gbọ́, àwọn kan ò ní gbà wọ́n gbọ́. àwọn kan wọ́n ó ṣe tí wọn, àwọn kan ò ní ṣe tí wọn. Ọlọ́run wá jẹ́ kó yé wa wípé àwọn tó gba tàwọn òjíṣẹ́ yìí gan lójú ayé wọn, nígbà táwọn òjíṣẹ́ yìí bá tún lọ tán, wọ́n tún ṣàṣejù. lẹ́fì mọ̀ wípé fìtínà tó ń bẹ tó wà lábẹ́ fitnatu shubuhat, tó pé ta bá ní fìtínà ọ̀nà méjì náà ni, fitnatu shahawat wa fitnatu
ash-shubuhat. Fìtínà ṣubúà ibi tó ti máa ń jáde òun náà ni bayna at-tafriq wal ifrat, àṣejù àtàṣètò. Táwọn ànábì Ọlọ́run bá lọ tán, àwọn ọmọlẹ́yìn wọn ìmọ̀ kan ṣàṣejù nípa wọn àbí kan tún ṣe àṣètò. Èyí ò níbi tí Ṣẹ̀tánì ó tún lọ dúró dè fáwọn tán bá láwọn tún gbàgbọ́. Ṣé mọ̀ pé àwọn kan lójú ayé àwọn òjíṣẹ́ Ọlọ́run ò kulẹ̀ gbà wọ́n gbọ́, wọ́n attempt àti pa wọ́n àbí kan pè wọ́n lónírọ́. Ọ̀rọ̀ tí wọ́n ti clear, Ṣẹ̀tánì ti parí iṣẹ́ lórí àwọn ẹ̀ pé ẹ̀ ní gbà wọ́n gbọ́. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́lẹ̀ tún gba àwọn òjíṣẹ́ yẹn gbọ́, Ṣẹ̀tánì ó tún lọ dúró dè wọ́n níbi àṣejù, níbi àṣejù. So látara àdí eléyìí ẹ jẹ́ ká kíyèsára. Èyí náà máa ń ṣẹlẹ̀ nípa ẹni tí ó ṣe òjíṣẹ́ Ọlọ́run, bóyá ó jẹ́ èèyàn dáadáa táwọn èèyàn nífẹ̀ẹ́ rẹ̀, ṣọ́ra o. Oríṣiríṣi orúkọ náà máa pè ọ́ ní ti ìfẹ́, ṣùgbọ́n gbà tó bá yá orúkọ yẹn yóò máa ga yóò máa ga yóò máa ga débi kí wọ́n padà gbé ọ ga ju ibi tó máa lọ. Jẹ́ bí àwọn ọlọ́mọdé ẹ̀ bí wọ́n ṣe sọ nípa ọ̀gá wọn Mirza Ghulam Ahmad bin Murtado. Wọ́n kọ́kọ́ pè ní Mujaddid, ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn. Nígbà ọ̀yá wọ́n tún ṣe sáà, wọ́n tún pè ní Al-Mahdi Al-Muntazar. Nígbà tún yá wọ́n tún ṣe sáà, wọ́n tún pè ní Huwa Al-Masih. Ó tún yá wọ́n tún ṣe sáà, wọ́n tún pè ní Nabiyullah, Allah Nabi Allah. Díẹ̀ làwọn èèyàn máa ń ṣe kí ni o, na máa ń ṣàṣejù. Ṣètánì sì lọ máa ń dúró síbi àṣejù láti fi ba àwọn èèyàn lẹ́sìn jẹ́. So ló jẹ́ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam, Ànábì fààyè rẹ̀ lẹ̀. Ànábì ní ẹ máa yìn mí gẹ́gẹ́ báwọn Yahudi àti Nasara, báwọn Nasara wọ́n ṣe yin Ànábì wọn, wọ́n yìn láyìn ìpòrò. Tánàbí bá lè sọ eléyìí náà ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan o. Ìwọ àfà, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ fẹ́ pọ́n ọlé, ṣùgbọ́n jẹ́ kó ní àlà. Díẹ̀ ní mú kíní kan náà máa wọgbà o. Àwọn tán padà sọ àfà àwọn dọlọ́hun kì í ṣe péjọ kan náà ló bẹ̀rẹ̀ o. Díẹ̀. Débi pẹ́lú mi ò fò wá bá débi pé kódà káàfà àwọn owó náà jọ́bìjọ́ kìámà, ibi táàfà àwọn bá ti wọ̀ náà lówó kún kò bá jẹ náà. Inna lillahi wa inna ilayhi raji'un. Ìfẹ́ náà ló débẹ̀ o. Eléyìí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tí Ṣẹ̀tánì tún máa ń lò látara ìfẹ́. Tá bá nífẹ̀ẹ́ èèyàn kan, pàápàá jùlọ tọ́lọ́run tún ní káwọn kàrọ̀mátì kan kó máa tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀, tọ́lọ́run bá ń fi àwọn nǹkan kan pọ́nlé, tọ́lọ́run bá ń fi àwọn àṣeyọrí kan sọ lórúkọ, kẹ́ni yóò sọ̀rọ̀. Káwọn tí wọ́n ń tẹ̀lé náà káwọn náà sọ̀rọ̀. So látara àdí eléyìí Ọlọ́run ti sọ̀rọ̀ àwọn Banu Israel pòun sì rán àwọn òjíṣẹ́ sí wọn. Áyà eléyìí tó tẹ̀lé tá a fẹ́ gbé ẹ̀wò yìí, Ọlọ́run jẹ́ kó yé wípé ẹni tó jẹ́ akhirul anbiya'i wal mursalin nínú Banu Israel òun náà ni Ànábì Ìsá ọmọ Maryam. Ọlọ́run ní ara àwọn òjíṣẹ́ sí wọn. Áyà tó wá tẹ̀lé ọ wá fẹ́ jẹ́ ká mọ̀ ìpítọ̀ báwọn òjíṣẹ́ ṣe pọ̀ náà Banu Israel yìí, òjíṣẹ́ wo ni the last messenger náà Banu Israel, gẹ́gẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam náà ṣe jẹ́ ìkẹyìn òjíṣẹ́ gbogbo àwọn òjíṣẹ́ tó ti ṣáájú. Ẹ rí wípé ìjẹ́ ìkẹyìn òjíṣẹ́ tí Ànábì Ìsá alayhi salatu wassalam ó wà muqayyad pẹ̀lú Banu Israel. Tá bá ń sọ wípé òpin òjíṣẹ́ Ọlọ́run, torí pé lẹ́yìn náà máa dàrú máwọn èèyàn míì lójú tán bá ní òpin òjíṣẹ́ òun l'Ànábì Ìsá náà. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n níbo nínú àwọn Banu Israel. Ṣùgbọ́n Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun lòpin òjíṣẹ́ gbogbo òjíṣẹ́ tí Ọlọ́run bá rán wa. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ti sọ nínú àyà tó ṣáájú, mo fẹ́ jẹ́ ká rí ìbáṣepọ̀
láàrin àyà tó ṣáájú àti èyí tó tẹ̀lé. Ọlọ́run ọba jẹ́ ká mọ̀ nínú àyà tó ṣáájú wípé wa arsalna ilayhim rusula, ara àwọn òjíṣẹ́ tó pọ̀ sáwọn Banu Israel. Àyà tó wá tẹ̀lé Ọlọ́run wá fẹ́ sọ pé níbi tí àwọn òjíṣẹ́ tó pọ̀ orí ẹni tó parí sí ọ̀rọ̀ Ànábì Ìsá ọmọ Maryam òun ló wá jáde mi, àti ìfẹ́ àfẹ́jù tí àwọn kan nínú ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n fẹ́ràn rẹ̀, tí wọ́n gbé ju bí tí Allah subhanahu wa ta'ala tó gbé mọ́. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim, nínú àyà 72. Ọlọ́run bá ní laqad kafara alladhina qalu inna Allaha huwa al-masih ibn Maryam wa qala al-masih ya bani Isra'il a'budu Allaha wa rabbi wa rabbakum إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا أما يقولون ليمسن الذين كفروا منهم عذاب عليم أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبل الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون. آية بآية ماني eléyìí tí a fẹ́ gbéyàwó láàárọ̀ yìí, Ọlọ́run ọba fi sọ̀rọ̀ nípa àṣejù àwọn kan nínú àwọn ọmọlẹ́yìn Ànábì Ìsá ọmọ Maryam. Ọlọ́run ọba dẹ́dà ó ní laqad kafara, wọ́n ti di kèfèrí o. Laqad kafara, wọ́n ti ṣe àbí wọ́n ti sọ in tó tako in ti gbogbo òjíṣẹ́ tí wọ́n mú wá. هذا كفر tí Ọlọ́run bá ń sọ bí òun náà ni kúfùr alladhi awqa'ahum fi shirk, èyí tó jù wọ́n sínú ẹbọ. Ọlọ́run ní laqad kafara alladhina qalu, wọ́n ti ṣe àìgbàgbọ́ àwọn tí wọ́n sọ wípé inna Allaha huwa al-masih ibn Maryam, àwọn tí wọ́n sọ wípé tẹ́ ẹ bá ń wá Ọlọ́run tó dá wa gan-an kò pé méjì o, Ìsá ọmọ Maryam òun gàgà lọ́lọ́run. Gbogbo àwọn tí wọ́n pe Ìsá ibn Maryam tí wọ́n lò ń lọ́lọ́run, Ọlọ́run ni wọ́n ti ṣe àìgbàgbọ́. Wa qala al-masihu ya bani Isra'il, Ọlọ́run ní bẹ́ẹ̀ sì ni in tó jáde lẹ́nu Ìsá ọmọ Maryam nígbàtí Ọlọ́run ọba dẹ́dà tó rán sí wọn, torí wípé pípé lọ́lọ́run àbọ́mọ Ọlọ́run àbí mẹ́ta lọ́kan ìgbà tó lọ tán ni o, ìgbà tó ṣe kí ni o tó lọ tán ni, gẹ́gẹ́ bọ́lọ́run ọba ṣe sọ láàyè nínú Al-Qur'an. Bàtà Ọlọ́run sọ pé a'anta qulta linnasi ittakhiduni wa ummiya ilahayni min dunillah, ṣé wọ́n ló sọ fún wọn pé ká máa pè ọ́ ní Ọlọ́run ìwọ àti ìyá rẹ̀? Kí ni Ànábì Ìsá sọ? Qala subhanak. Ànábì Ìsá ní pé tító fún rẹ̀ Ọlọ́run ọba, ma qultu lahu illa ma amartani, nígbàtí mo ń bẹ pẹ̀lú wọn o, in tó ní ń sọ fún wọn náà ni mo ṣe kí ni o ni mo sọ fún wọn. So yẹn túmọ̀ sí pé gbogbo gbólóhùn pé òun lọ́lọ́run, òun lọ́mọ Ọlọ́run, òun ní mẹ́ta nígbà tó lọ tán ni. Ọlọ́run ọba ń torí pé in ti ń sọ fún wọn nígbà tó ń bẹ pẹ̀lú wọn òun náà ni pé ya bani Isra'il, ẹ̀yin ọmọ Israel tọ́lọ́run ọba rán mi sí, u'budu Allaha rabbi wa rabbakum, ẹnìkan ṣoṣo tí ẹ gbọ́dọ̀ máa jọ́sìn fún òun náà ni Ọlọ́run ọba mi tó ń rè mí, wa rabbakum, òun náà sì ni Ọlọ́run ọba yín tí ṣe Allah. Gbogbo àwọn iṣẹ́ ìyanu mu'jiza tẹ́ẹ̀rí tí ń ṣẹlẹ̀ látọwọ́ mi bí idhnillah pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run, ìyẹn ò sọ mí di Ọlọ́run. Ọ̀nà tí mo gbà wáyé náà kò sọ mí di ọmọ Ọlọ́run.
eléyìí ni ànábì Ìsá ọmọ Maryam ó ló ń sọ fún wọn. Kódà Ọlọ́run nínú tó tún sọ fún wọn náà ni pé innahu man yushrik billah, gbogbo ẹnikẹ́ni tó bá fi nǹkan míì sípò Ọlọ́run àbó pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run Allah, faqad harrama Allahu alayhi al-janna, àlìjánà Ọlọ́run ọba ó mà ti dèwọ̀ fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀, wa ma'wa'u an-nar, inú iná ni ó sì jẹ́ ibùgbé onítọ̀hún. Wa ma lil-zalimina min ansar, gbogbo ẹnikẹ́ni tó bá ṣàbòsí, wa zulmu una ash-shirku billah, gbogbo ẹnikẹ́ni tó bá pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run tó ṣàbòsí fẹ́mi ara rẹ̀, wọn ò mà ní rí alárànṣe níwájú Ọlọ́run níjọ́ gbọdọ̀ al-qiyamah, torí pé inna ash-shirka la zulmun azim, ìpa nǹkan papọ̀ mọ́ Ọlọ́run àbòsí tó ga jùlọ. Nínú àyà tí a kà yìí, Ọlọ́run fi rinlẹ̀ wípé èyí tí wọ́n ń sọ yẹn kò níbáṣepọ̀ rárá pẹ̀lú nǹkan tí ànábì Ìsá alayhi salatu wassalam tó pè wọ́n sí. Ọlọ́run tó wá ní laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha. Ọlọ́run ní àníṣẹ́ àwọn wọ̀nyí wọ́n ti ṣàìgbàgbọ́, wọ́n ti di kèfèrí, wọ́n ṣẹbọ. Alladhina qalu inna Allaha thalithu thalatha, àwọn tí wọ́n ní mẹ́ta ni Ọlọ́run, pé ọba Allah òunjọ́ kan nínú mẹ́ta yìí, ó jẹ́ thalithu àwọn Ọlọ́run mẹ́ta tó wà. Kí nǹkan jẹ́ mẹ́ta ń sìn, ọ̀kan nínú rẹ̀ thalithu rẹ̀, tó yẹ pé méjì thalith méjì, tó bá jẹ́ mẹ́ta ọ̀kan ní gbogbo ẹ̀ jẹ́ mẹ́ta, ọ̀kan nínú mẹ́ta ó jẹ́ thalithu thalatha, tó yẹ pé méjì ọ̀kan nínú rẹ̀ ó jẹ́ thani ithnain. Wọ́n wá ní mẹ́ta ni Ọlọ́run, ìgbà tí wọ́n wá ń tò pé Ọlọ́run gangan ọ̀kan ló ń jẹ́ mbẹ̀. Èwo náà pè ní kejì? Wọ́n lánàá Ànábì Ìsá ọmọ Maryam Ọlọ́run ló náà. Èwo lẹ́lẹ́kẹta? Holy Spirit àbẹ́wò ni wọ́n pè, ghost, àwọn náà mọ́ ṣe pín. Wọ́n sáàjẹ́ kọ́lọ́njọ́ kan nínú mẹ́ta wọn. Ọlọ́run ní gbogbo àwọn tó ń sọrú nǹkan yẹn wọ́n ti ṣe kíni o, wọ́n ti ṣe àìgbàgbọ́ sọ́lọ́run, nítorí pé wa ma min ilahin illa ilahun wahid. Kò tún sí Ọlọ́run míì mọ́, wa ma min ilahin nakra, wa ma min ma'bud, kò tún sí ẹnìkan tó lè tẹ́rí gba ìjọsìn yín mọ́, illa ilahun wahid, àyàfi Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo Allah. Iṣẹ́ tọ́lọ́run fi rán ànábì Ìsá alayhi salatu wassalam tó sì jẹ́ fún wọn nígbà tó ń bẹ láyé, òun náà lọ́lọ́run fi rán gbogbo àwọn ànábì Ọlọ́run tó ṣáájú. Ọlọ́run ọba ní wa in lam yantahu amma yaqulun, Ọlọ́run ní tí wọ́n bá lọ jáwọ́ níbi tí wọ́n ń sọ yẹn, tí wọ́n túbá, tí wọ́n bá lọ kú lérí ẹ̀, la yamassanna alladhina kafaru minhum adhabun alim. Gbogbo àwọn tó bá ń sọ̀rọ̀ eléyìí, minhum nínú wọn, fẹ́ ká máa di kókò mọ́lẹ̀, nínú wọn, àwọn tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nínú wọn tó bá kú lérí ẹ̀, la yamassanna alladhina kafaru minhum adhabun alim. Èmi Ọlọ́run ọba máa fi ìyà ẹlẹ́tẹ̀ ìlérò máa fi gbá àwọn tó bá ń sọrú ọ̀rọ̀ yìí nínú wọn, tí wọ́n bá kú lérí ẹ̀ tí wọ́n túbá, máa fi ìyà ẹlẹ́tẹ̀ ìlérò máa fi gbá wọn mú. Afala yatubuna ila Allahi wa yastaghfiruna. Ọlọ́run èé ṣe istifham una litawbikh wa taqrir. Afala yatubuna, kí ló dé èé ṣe tí wọn ò lọ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run, wa yastaghfiruna, ká sì tọrọ àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run ká jáwọ́ ńbẹ̀. Wallahu ghafurur rahim, torí pé Ọlọ́run ọba dẹ́dà, ọba tó lè foríjì wọn ni o. Ẹ bá sọ pé Ọlọ́run ní kíní kan, ẹ bá ní òun ní Ìsá, tẹ́ ẹ bá padà tọrọ àforíjì tẹ́ tó jáde Ọlọ́run foríjì. Ẹ tún wà nù Allah subhanahu wa ta'ala. Afáwa Ibn Kathir alayhi rahmatullah, kọlọ́n kọba ayọ́nu sí wọn, wọn yaqulu ta'ala hakiman bitakfir فرق النصارى من الملكية
wal-ya'qubiyya wal-nasturiyya mimman qala minhum bi anna al-masiha huwa Allah ta'ala Allah an qawlihim wa tanazza'a wa taqaddasa 'uluwan kabira. Wọ́n ní Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú àyà yìí bitakfir hakiman, ó dájọ́ pé kèfèrí ni àwọn kan nínú àwọn Nasara. Àwọn yẹn Mẹlẹkíyà àti àwọn Yaqubiyya àti àwọn Nestoriya. Àwọn yìí ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pé kí wọ́n máa pe Ànábì Ìsá ọmọ Maryam tí wọ́n ní Ọlọ́run náà ni. Àwọn fíràkù kan nínú àwọn Nasara nígbàtí Ànábì Ìsá ọmọ Maryam tó lọ, Ọlọ́run wá kàfàrà àwọn fíràkù yìí pé àwọn tó ń sọ bẹ́ẹ̀ o kèfèrí ni wọ́n. Wa min hadha al-mantaliq, níbi tí a bọ́rọ̀ yìí dé, ó yẹ ká wòye sí hal ahlul kitab mushrikun, ǹjẹ́ àwọn ahlul kitab ṣé mushrikun ni wọ́n? Na'am. Afa Abdullah ibn Abbas wọ́n ní kò sí ẹni tó jẹ́ ẹlẹ́bọ tó tó ẹni tí Ọlọ́run bímọ, tó tó ẹni tó pe Ìsá ọmọ Maryam tó pe lọ́lọ́. Wa hal nutliq alayhim yani laqaba al-mushrikin, ǹjẹ́ a lè sọ pé àwọn ahlul kitab pàápàá jùlọ àwọn Nasara sáàlè pè wọ́n ní ẹlẹ́bọ? Kódà àwọn Yahudi náà sáàlè sọ pé ẹlẹ́bọ ni wọ́n. Torí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala, Ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim, Ọlọ́run ní Ọlọ́run Ọba ní wa qalatil yahud Uzairu ibn Allah wa qalatin nasara al-Masihu ibn Allah dhalika qawluhum bi afwahihim yudha'ihuna qawla alladhina kafaru min qabl qatalahumullahu anna yufakun. Ọlọ́run ní àwọn Yahudi wọ́n ní Uzair wọ́n lọ́mọ Ọlọ́run, àwọn Nasara náà sọ pé Ìsá pọ́mọ Ọlọ́run Ọba náà ni. Ọlọ́run ní dhalika qawluhum bi afwahihim, ọ̀rọ̀ tẹnu wọn nìyẹn, wọ́n fi ọ̀rọ̀ ń jọ ọ̀rọ̀ àwọn kèfèrí náà. Ìyàtọ̀ pọ́lọ̀ ń kó wọn papọ̀ máwọn kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí. Pẹ̀lú ọ̀rọ̀ yẹn ní sáwá lè sọ wípé ẹlẹ́bọ òun ni wọ́n. Tí a bá wo àyà yìí, Ọlọ́run ò kàfàrà ahlul kitab nínú al-Qur'an, kò pè wọ́n ní ẹlẹ́bọ nínú al-Qur'an. Ṣùgbọ́n Ọlọ́run ọba pè ẹnikẹ́ni tí ó bá ti wà kọ́à, tó bá ti jábọ́ sínú àṣíríkù al-amali wa ṣíríkù al-i'tiqadi, tó bá ti lè bọ́ sínú rẹ̀, Ọlọ́run ó pè wọ́n lẹ́lẹ́bọ, kò bá jẹ́ mùsùlùmí náà. Ṣùgbọ́n umumu pé ahlul kitab, Ọlọ́run ò fi ṣíríkù ẹbọ kò fi ròyìn wọn nínú al-Qur'an. Ààyè kan nínú al-Qur'an, Ọlọ́run lam yakuni alladhina kafaru min ahlil kitab wal mushrikina munfakkin hatta ta'tiyahumul bayyinah. Lẹ́yìn ọ̀rẹ́yìn lọ́pọ̀lọpọ̀ wọn di kèfèrí, lọ́pọ̀lọpọ̀ wọn di ẹlẹ́bọ. Ọ̀nà wo náà fi di kèfèrí? Wọn ò gba ar-risalatu al-muhammadiyya, iṣẹ́ tọ́lọ́run fi rán Ànábì sallallahu alaihi wasallam, wọn ò gbà, wọ́n di kèfèrí ń bẹ̀ẹ́, ṣùgbọ́n Ọlọ́run kò wọ́n lẹ́lẹ́bọ. Wọ́n ṣe kúfúrù sí òjíṣẹ́ tí Ọlọ́run bá rán. Ọlọ́run dájọ́ ṣíríkù lé wọn lérí nígbà tí wọ́n ń sọ Ànábì Ìsá tí wọ́n lò lọ́lọ́run, ṣíríkù nìyẹn. Tí wọ́n ní ọmọ Ọlọ́run, ṣíríkù nìyẹn. Tí wọ́n ní ọ̀kan Ọlọ́run, ọ̀kan ló jẹ́ nínú àwọn Ọlọ́run mẹ́ta, ṣíríkù nìyẹn. Ṣùgbọ́n àwọn afáàdé kó yé wa wípé àwọn ahlul kitab lórí bá ṣe bá wọn lò, ìbálò tọ́lọ́run ní ká bá wọn lò, torí pé mushrikun ní gbogbo àwọn nínú wọn tí wọ́n ń pè Ànábì Ìsá ní Ọlọ́run, mushrikun. Àmọ́ la yatarattab alayhim
ahkamu at-ta'amul ma'al mushrikin. Bọ́ta bá wọnú al-Qur'an, ìdájọ́ bóò láàṣe máa bá àwọn ẹlẹ́bọ lò kò sí kí ni o kò wà lórí wọn, despite wípé gbólóhùn ṣíríkù ọjà ìlẹ́nu. Nínú al-Qur'an tọ́lọ̀ ń bá lo mushrik awil mushrikun, àwọn tọ́lọ̀ máa ń gbà lérò nínú al-Qur'an òun náà ni abadatul asnam awil awthan, àwọn tí wọ́n ń bọ òòṣà lọ́lọ́ máa ń rí fàásì nínú al-Qur'an. tọ́lọ̀ ń bá lo mushrik ẹlẹ́bọ, àwọn tí wọ́n ń bọ òòṣà tó ń bọ nǹkan mí lẹ́yìn Ọlọ́run máa ń pè bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá ní ìwé tí wọ́n ń tẹ̀lé láti ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run kan tọ́lọ́run bá rán, gẹ́gẹ́ bí ànábì Musa àbánábì Isa alayhi salatu wassalam, Ọlọ́run máa ń pè àwọn yẹn ní ahlul kitab nínú al-Qur'an, pàápàá jùlọ al-yahud wa nasara, tó ń ti àwọn transit tó ń jáde lẹ́nu wọn wípé Ọlọ́run ni ànábì Isa wa Maryam ẹ̀mẹ́ta lọ́lọ́run. Àmọ́ Ọlọ́run jẹ́ kó yé wa pé nínú wọn Ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ṣe déédé nínú ọ̀rọ̀ ni. Kìí ṣe kí ẹ̀wà sọ pé gbogbo àwọn ahlul kitab gbogbo wọn ni wọ́n sọ wípé Ọlọ́run l'Ànábì Ìsá ọmọ rárá. Lẹ́yìn ọ̀rẹ́ yìí ni àwọn kan nínú wọn náà bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀. Ṣé ra àwọn kan nínú wọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ká fara wọn. Kúfùrù yẹn, tàlázùmù kúfùrù yẹn àti ṣírík wọ́n jọjọ rìn ní, torí pé gbólóhùn tí wọ́n sọ yẹn gbólóhùn ṣírík. Bẹ́ẹ̀ sì ni ìwà sọ wípé ẹlẹ́bọ ni wọ́n, kò ṣe ìtìláàkù ẹlẹ́bọ lérí ahlul kitab. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé a rí nínú mùsùlùmí náà táwọn náà ń sọ gbólóhùn ṣírík, tá a sọ wípé in tó sọ yìí tó bá mí ní ẹ̀ tó bá sì rìn lọ́kàn rẹ̀ pé àfáà yìí mú ṣíríkù ni ẹlẹ́bọ ni, àbá lè sọ bẹ́ẹ̀. Mùsùlùmí ló sì pé rẹ̀, sáwà sọ wípé gbogbo mùsùlùmí ẹlẹ́bọ ni mùsùlùmí. So ìyẹn túmọ̀ wípé man sadara minhu al-qawl aw al-fi'l alladhi yaqtadi shirk, ẹnikẹ́ni tí ọ̀rọ̀ tó lè sọ̀yàn di ẹlẹ́bọ tó bá jáde lẹ́nu rẹ̀, abẹ́ni tí ìwà kan tó sọ̀yàn di ẹlẹ́bọ tó jáde látara rẹ̀, tí gbogbo àwọn májẹ̀mú sì fẹsẹ̀ rinlẹ̀, á sọ pé ẹlẹ́bọ ni walau kana muslima. Mi rò pé kódà ká sọ pé mùsùlùmí. So wà bí táàlì tí ẹ̀ bá wá jẹ́ ahlul kitab tó bá dúró lérí nǹkan tí òjíṣẹ́ Ọlọ́run ọba tọ́lọ́run rán sí wọn tó dúró lé lórí, ẹnu wo ò gbà láti pè lẹ́lẹ́bọ. Là á lè pè bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí gbólóhùn ẹbọ tó bá jáde lórí ahọ́n wọn, tí gbólóhùn ẹbọ ìṣesí ẹbọ tó bá jáde lára wọn, á sọ pé mushrik. Ẹni tó gbà nínú ẹ̀mí rẹ̀ pé Ànábì Ìsá gangan ni Ọlọ́run, fọwọ́ mushrik, ẹlẹ́bọ ni, kò sí iyèméjì ń bẹ. Ìdí nìyí tó fi jẹ́ pé ta bá wo áyà yìí, Ànábì Ìsá ń sọ fún wa wípé innahu man yushrik billah. Síyáàkù áyà yìí náà ni pé innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah. Gbogbo ẹnikẹ́ni tó bá ti pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run, ṣíríkù ni tí ò ní túmọ̀ méjì. Ìdán ìwà bá lò wa pẹ̀lú àwọn ahlul kitab, Ọlọ́run bá wá jẹ́ kó yé wa wípé despite tí wọ́n ń sọ náà, ìbálò wa pẹ̀lú ahlul kitab ó tún yàtọ̀ sí àwọn tó jẹ́ ẹlẹ́bọ pọ́nbélé. Ọlọ́run ní a lè fẹ́ nínú wọn, a lè fẹ́ ẹlẹ́bọ. Wa ta'am ladina utul kitaba min qablikum hillun lakum wa ta'amukum hillun lahum. Kò séyìn fáwọn ẹlẹ́bọ. Ọlọ́run dẹ̀ sọ mùjìmọ́là ni, sáwọn tó máa ń sọ wípé ọmọ Ọlọ́run ni Ànábì Ìsá tí wọ́n kó sínú àwọn òkú gbogbo wọn. Àmọ́ fi dúnìyà a ní bá wọn lọ pẹ̀lú hukumu al-mushrikin. Àmọ́ yawmil akhir ba'da al-qiyamah Ọlọ́run ó bá wọn lò níbàálò pé ẹlẹ́bọ nìyí,
pẹ̀lú pé ànábì Ìsá ní kí ni o ẹ̀pẹ̀ lọ́lọ́ mọ̀rọ̀kú clear sọ̀rọ̀ yẹn máa ń múrùjú wá pé kí tí wọ́n á nìyàn fi dẹ́lẹ́bọ èyàn pé ànábì Ìsá wọ́n pè lọ́lọ́ ẹ̀rẹ̀ tó sọ pé a lè tún jẹ wọn ẹ̀rẹ̀ tó sọ pé a lè fẹ́ inú wọn sàhíhì ẹlẹ́bọ ni wọ́n bọ́lọ̀ ó sì bá wọn lọ níjọba kìyàmá tí wọ́n bá túbá àmọ́ ìjẹ́ ẹlẹ́bọ wọn yẹn ìdájọ́ ìbálò wa pẹ̀lú wọn kì í ṣe bá ṣe bá ẹlẹ́bọ lò láyé mi oníbèrè wa béèrè wípé nígbà tó bá fẹ́ du ẹran tí ò wá pe orúkọ sí tó wá pè jáde síta wípé bísmì Ìsá tí ò dárúkọ Ọlọ́run sí tó ní bísmì Ìsá pẹ̀lú orúkọ Ìsá sáà lè jẹ́ ìdáhùn sọ̀rọ̀ yẹn ìbéèrè náà ni tí àáfàá kan tó jẹ́ mùsùlùmí àbí ìmáàmù tó bá fẹ́ pẹ̀rẹ̀ tó wá ní bísmì Muhammadin sáàjì ẹran bẹ́ẹ̀ náà ni tó bá dárúkọ Ìsá náà sí kò sẹ́ni ẹnìbọ̀ tó bá ti fọ́ọ̀lù síbẹ̀ náà kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjẹ́ alùkìtàb kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìjẹ́ mùsùlùmí in tó dá ìlẹ́nu rẹ̀ pé ní orúkọ Muhammadu mo fẹ́ pẹ̀rẹ̀ léyá ẹ má jẹ ẹran yẹn wa ma uhilla bihi li ghayrillah ẹ gbọ́dọ̀ jẹ ṣùgbọ́n tí ò bá sọ nǹkan kan táàbù kan sáré pé àtàlọ́pẹ̀rẹ̀ ẹni àní gbọ́dọ̀ máa tán pé nígbà tó fẹ́ pẹ̀rẹ̀ yẹn ṣẹlẹ̀kọ Jésù lọ sọ àbí lórúkọ má tọ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n tó bá wà ń bẹ̀ tó sọ jáde báyìí lẹ́tọ̀ má jẹ̀rẹ̀ yẹn ṣùgbọ́n àwọn àdájọ́ yìí ó lẹ́jẹ̀ wọ́n lọ́nà táwọn àfà tí wọ́n fi ṣe àlàyé rẹ̀ fún wa bákan náà Ọlọ́run ní laqad kafara alladhina qalu inna Allaha huwa al-Masih ibn Maryam Ọlọ́run ó dárúkọ Ìsá ibn Maryam lákọ̀b ìnagijẹ́ rẹ̀ lọ́lọ́run ló ń bí Ọlọ́run pè ní al-Masih a ti ṣàlàyé lè síwájú púpọ̀ wípé kẹ́lìmọ̀ al-Masih kò túmọ̀ sí ìtumọ̀ táwọn kírísítẹ̀nì máa ń fún wọn ni Messiah wọ́n ní túmọ̀ rẹ̀ ní kí náà máa ń pè wọ́n ní savior wọ́n lólùgbàlà la abada hatta fi lọ́gàtì sàmìyà nínú Semitic languages fi lọ́gàtì Aramaiya Aramaic language fi lọ́gàtì al-Ibraniya Hebrew language kò síbi tó ti túmọ̀ sí Messiah tó túmọ̀ sí savior ara àwọn ni wọ́n tú bẹ́ẹ̀ lọ́dọ̀ ara wọn kò túmọ̀ síbẹ̀ ara bẹ̀tùlẹ̀ ọmọ nínú al-Qur'an nínú èdè Lárúbáwá tí ló bá sọ pé al-Masih àwọn ìtumọ̀ tó ní ó pọ̀ àwọn ìtumọ̀ tó ní ó pọ̀ nínú ìtumọ̀ tó ní tẹ́nìkan bá rẹwà wọ́n ní Masihul wajhi ay jamilul wajhi ojú rẹ̀ rẹwà pọ̀ torí pé asìlù masa'a mọ́dátù mím sí ha ìpìlẹ̀ rẹ̀ gan níbi jùzùr al-ma'na al-jùzùrí al-ishtiqaqi o náà ni ìmọ̀rọ̀rù liyad ala shay kíyàn mọ́ mọ́wọ́ lọ lórí nǹkan kíyàn fọwọ́ pa nǹkan masahahu imsaha sabura ẹ̀pà bọ́ọ̀dù rẹ̀ masaha ìpìlẹ̀ ní ẹ̀ wọ́n wá ní bóyá nítorí pànẹ́bì Ìsá ọmọ Maryam táwọn aláàrẹ̀ ẹni táàrẹ̀ ń ṣe tó bá ti dọ́dọ̀ wọn yóò fọwọ́ ra wọn lára ara wọn ó sì yà pé ìtàn fi pè ní al-Masih ó nìyẹn wal-Masih una bí máàna ismul fa'il al-Masihu ẹni tí máa ń fọwọ́ pa nǹkan al-Masih ẹni tí máa fọwọ́ pa nǹkan ní èdè Lárúbáwá ń gbà míì wọ́n tún máa ń pe ẹni tí bá máa travel wọ́n máa ń pe ní Masih Ọlọ́run fasihu fil ard sáhà yasihu fasihu fil ard sáhà yasihu siyahatan náà fi ń pe tourism ní siyaha bákan náà àwọn Lárúbáwá ẹni tí bá máa travel pọ̀ tí ègbélé wọ́n máa ń pè ní Masihul Qadamaini Masihul Qadamain man la akhmasala ẹni tí ò ní kọ̀jẹ̀gbin sọmọ pẹ́sẹ̀ wa
ibì kan wà tí máa jì sínú ẹlòmíì ò ní tó bá dàdélẹ̀ báyìí gbogbo ẹ̀ ni ó dàdélẹ̀ irú ẹni wọ́n pè ní masi'ul qadamayn kinayatan an kathratu safar wa tirhal ìgbà kì í máa gbélé masi'ul qadamayn mọ́ ni wọ́n ní wọ́n tún gbòbẹ̀ yẹn láti fi sọ ànábì Ìsá torí pé ẹbẹ́ lọ́wọ́ àwọn Christian ká júwe ilé ànábì Ìsá ní Jerusalem níbo nílé rẹ̀ ṣé wọ́n lè rí erépa rẹ̀ ànábì Ìsá ò nílé kan pàtó ibi orun bá ka mọ́ náà ní sùn máa rìn káàkiri wọ́n ní bóyá àdìtàn fi pè ní Masih náà lélẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ìtumọ̀ tẹ́ rí kẹ́ fún pátá kò sí kankan tó jọ mọ́ sẹ́fì ọ̀bẹ láàfin rí almasihu dajjal náà sẹ́fì ọ̀nà lẹ́pẹ̀tù wọ́n wà túmọ̀ sí antichrist ẹ̀ sì sọ pé anti-sẹ́fì ọ̀ so lè tó túnmọ̀ pé bọ́n ti fẹ́ tu làwọn ń tu yẹn nínú èdè lárúbáwá masihu ti Ìsá ìyẹn ó túmọ̀ ismul fa'il ay almasihu masihu ti masihu dajjal ó túmọ̀ ismul maf'ul ay mamsuhu al-ayni mamsuhu al-ayni ẹni tí ojú rẹ̀ kan ti parẹ́ so tànábì Ìsá dìlálà rẹ̀ ismul fa'il masihu tí masihu dajjal kí ló ń túmọ̀ sí ismul maf'ul ay mamsuhu al-ayn ojú kan lóní ojú kan ti parẹ́ pẹ̀lú ojú kan so ẹ jẹ́ kó lọ yé wa tọ́lọ̀ ń bá pa ànábì Ìsá ọmọdé ní Masih lákọ́bù tí wọ́n fún ni gẹ́gẹ́ bá ànábì náà sì jẹ́ al-amin ọlọ́run in alladhina qalu á fi mọ̀ wípé kìí ṣe gbogbo wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ọlọ́run laqad kafara alladhina qalu ọlọ́run fi rinlẹ̀ al-insaf nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ nínú wọn adẹ́gbọ́ ahlul kitab in tí wọ́n gbé lọ́wọ́ gan látorí ànábì Ìsá nígbàtí ànábì Ìsá tún lọ gan in tí wọ́n sọ yóò sí nínú ìlànà wọn ṣùgbọ́n àwọn kan látara ìfẹ́ àfẹ́jù kò ní wọ́n fi sọ bẹ́ẹ̀ ọlọ́run wá láwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ti ṣe kèfèrí o bákan náà ọlọ́run tún jẹ́ kó yé wa wípé àwọn kan tí wọ́n sọ wípé ànábì Ìsá pé ọlọ́run ọba subhanahu ànábì ọlọ́run ọba ọ̀kan ló jẹ́ nínú ọlọ́run ọba mẹ́ta ọlọ́run láwọn náà wọ́n ti ṣe àìgbàgbọ́ ìyẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ méjèèjì tí wọ́n ń sọ yìí wọ́n pe ànábì Ìsá lọ́lọ́run àbí wọ́n pe lọ́mọ ọlọ́run àbí wọ́n pe ní ọ̀kan nínú ọlọ́run ọba mẹ́ta eléyìí ò sí nínú tí ọlọ́run ọba fi rán ànábì Ìsá ọmọ Maryam àdádálẹ̀ táwọn kan padà dálẹ̀ lẹ́yìn ìgbà tí Ìsá ọmọ Maryam lọ ni látara ìfẹ́ àfẹ́jù al-ghuluwu fil mahabba ìsàsẹ́jù níbi ká fẹ́ràn èèyàn so arimújáde ń bí wípé ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa pàápàá jùlọ ìwọ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá fi àwọn dáadáa tó pọ̀ tó fi sọ lórúkọ nínú ayé ṣọ́ra o pàápàá jùlọ ìwọ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fún ọ láǹfààní láti kó ipa ribiribi nínú ìgbésí ayé àwọn èèyàn ṣọ́ra o mẹ́jọ kan sọ ọdún sáwọn òun ló fà á tó fi jẹ́ pé àwọn ìṣesí kan ń bẹ tí Islam lòdì sí ẹnìkan wá kú ẹ wá mọ èrè rẹ̀ ẹ mọ èrè rẹ̀ ẹnìkan jọ kan eré àbí tí wọ́n mọ èrè Mashood Abiola sí ẹni ẹ wá ń lọ lẹ́kọ̀ọ́ wọ́n wá ń náwó sí Abiola ẹ̀tọ́ rẹ̀ Ọlọ́run padà dá padà fáwọn ọmọ rẹ̀ orí owó ni ọ́ èmi náà àtàwọn ọmọ mi orí owó ṣàánú wa ó ti kóònú ọpọlọ rẹ̀ pé sìmẹ́ǹtì àti yanrìn àti irin kódà kò jọ Abíọ́lá dáadáa gan ṣùgbọ́n nínú ẹ̀mí látara ìfẹ́ ẹ mọ́jọ yá ilẹ̀ tó bá tún dọ̀la tó ń gbẹ́bọ lọ́bẹ̀ ti gà ní fáwọn ẹ̀mí náà wà ń bẹ̀ táwọn èèyàn bá ti fẹ́ ṣe peaceful demonstration hátà tó fi dórí àwọn kan
àwọn ẹgbẹ́ kan nínú àwọn ìjọ mùsùlùmí táwọn náà bá ti fẹ́ ṣe mùsọ́wárà tiwọn náà wọ́n ó lọ síbi tí èrè kànífàwọ̀ ẹ̀mí wọ́n lọ bẹ̀ ibẹ̀ ni wọ́n ti lọ bẹ̀rẹ̀ kí ni túnmọ̀ yìí wàhákàtà kéèyàn ó ṣọ́ra yálà Ọlọ́run ọba fi ọ́ ta kókó nǹkan kan nínú ìṣẹ̀mí ayé àwọn èèyàn ni látojú ayé rẹ ni kó o ti wọ́n dànù ó ti wà lórí ìrun Allahu Akbar ó ti ń kírun lọ àfà rẹ yọ lọ́ọ̀kan ọjàrún ó mú tẹ̀yọ lọ fún subhanallah subhanallah àfà rẹ ló tóbi jùlọ ní àbí Allah subhanahu wa ta'ala tó dojúkọ tó ń kírun ọjà ìrun a sọ pé ò tí bẹ̀rẹ̀ ẹ̀rùn ó ti ṣe takbiratul ihram inna lillahi wa inna ilaihi raji'un èyí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀ ọkùnrin akẹ́kọ̀ọ́ mi àbí ẹnìkan ti wà lórí ìrun in ti ń kírun lọ ó tẹ́ ìtẹ́ rẹ̀ sílẹ̀ in ti ń kírun lọ torí pé àfáà wọlé ẹ sì lọ yọ ìtẹ́ nídìí rẹ̀ ẹ lọ tẹ́ fáfáà yìí lá abadan abadan táfà bá fẹ́ lò tẹ́ kó mú tẹ̀wá mọ́sálásí tí ó bá ti mú tẹ̀wá mọ́sálásí ibi tó bá dúró sí náà yìí sáà ti kírun ẹ̀ ń bẹ̀ tó tẹ́kẹ́ máa sọ ilé ní ká má dánwò sí mímọ́ kí mo ráwọn kan tí ò lẹ́kọ̀ọ́ ìyẹn ò túmọ̀ pọ̀ fún àfáà rẹ̀ lé o kò túmọ̀ rẹ̀ abadan àfáà wọlé pọ́n lé ṣé n tó sọ fún iṣẹ́ tẹ̀lé àbẹ́wò ni mùjàmọ́lárọ́ olórí àpọ́nlé tó lè fáàfáà rẹ̀ ni pé qala Allah qala Rasul tó sọ fún ẹ máa tẹ̀lé khalas ó pọ́n lé pẹ̀lú pé ìtàn wí fún yóò tẹ̀lé gbogbo àpọ́nlé tẹ́ fún àfáà yín kò gbọ́dọ̀ jáde kó nu hududu shar'i kò gbọ́dọ̀ kúrò ń bẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi bẹ̀rẹ̀ táwọn míì sọ àfáà àwọn dọlọ́ nìyẹn táwọn míì sọ àfáà àwọn di màásùm pàfáà àwọn ò lè ṣe mistake àfáà wa kọ tí a ẹ wà ṣe tààlík ẹ ṣe tààkíkì tíra àfáà wa ìmọ̀wó lọ́mọ̀ ẹgbọ́rọ̀ sọ́lọ̀ ńlá àfáà yín sáànẹ́bí ọlọ́run àtàlẹ́ni tí ó kọ̀ nǹkan tó nǹkan bá tún yẹ̀wò lẹ́yìn ọdún kan ọdún méjì yóò rí mistake mẹ́ àbíta ni ó sọ̀rọ̀ àfáà kan ó sọ̀rọ̀ lórí social media ó wá ṣe mistake àwọn èèyàn kọ̀rọ̀ èèyàn nínú ẹ̀tún wá ń defend nínú láà ní tó sọ mistake ni èèyàn gan àfáà mi gan ó tún jáde fún ẹgbẹ́ tí mo sọ níjọba yìí o mistake ni khalas látara àfẹ́ tẹ́lómi ní sáfà rẹ̀ wọ́n tún máa defend khata kò sẹ́ni tí ò lè ṣe mistake kò sẹ́ni tí ò lè ṣàṣe ká dẹ̀ ṣọ́ra púpọ̀ gbogbo ẹnikẹ́ni tí ń dunnú mo tún sọ lásọ tún sọ gbogbo àfáà àbẹ́nikẹ́ni tínú rẹ̀ ń dùn lérí pé òun hàn lórí social media kó kè sára o bí social media ṣe gbé ọ lóòkè tó bó ṣe fi ọ́ hàn tó bẹ́ẹ̀ náà ni ọjọ́ ọmọlẹ̀ àfáà mi gbà èmi síwọ jẹ́ ká jọjọ lórí social media káwọ àwọn followers wa ẹgbọ́rọ̀ inna lillahi wa inna ilaihi raji'un àwọn àfáà mi ń bẹ́ẹ̀ pé ìmọ̀ ni wọ́n bí ma'anal kalima tá sì ń fi ìmọ̀ wọn sayé láǹfààní ẹ̀rí wọn rí lórí social media yóò túmọ̀ sí wípé ẹlẹ́mọ̀gbẹ́ àwọn olófọ́lò kọ́lá àwọn méjì tó fi ń pawó ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó bá jẹ́pà níyàn rẹ̀ àwọn olóńfọ́lò ní tó bá ṣe mistake ẹ̀ nírí kó padà sọpọ̀ ń ṣe mistake kò ní lè sọ bẹ́ẹ̀ kọ́ mọ́ bá lùsì followers bó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà nìyẹn táwọn nàṣọ́ra tá fi padà pé ànábì Ìsá ọmọ Maryam tá fi pè lọ́lọ́run tá fi pè lọ́mọ Ọlọ́run tá fi pè ní ọ̀kan nínú Ọlọ́run mẹ́ta ìfẹ́ al-ghuluw fil mahabba a sọ pé ká má pa àwọn olùmọ̀ wálé a sọ ká má pa àwọn àfáà wálé ṣùgbọ́n gbogbo àpọ́nlé yẹn ní hududu shar'i lẹ́ẹ̀fì máa ráwọn àfáà súnnà àwọn ò ní gbà rárá wọn ò ní gbà kọ́ máa pọ́n wọn lé lápọ́nlé àpọ́njù yẹn tó bá ti ń jáde kó ní hududu shar'i ìyún náà sọ pé ká yasa sáwọn àfáà wa ká wà aláìlẹ́kọ̀ọ́ ọ̀ ń bọ̀ àfáà rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà ẹ sì fi fà agbára yín wà aláìlẹ́kọ̀ọ́ ni àmọ́ gbogbo àpọ́nlé tẹ́ fún àfáà yín yẹn ẹ má jẹ́ ó jáde kó ní hududu shar'i àfáà míì náà ti mọ ibi tọ́rọ̀ wọn ó jà sí kan tó bá jáde láyé lójú ayé rẹ̀ náà ti ń pè ọ́ lọ́lọ́run tó sọ̀rọ̀ àbí kí ló tó kéèyàn pèèyàn lọ́lọ́run ó ti gbé ìrùn Allahu Akbar ó ti ń kírun lọ
ó ti fẹ́ kàfá tí àtàn àfá rẹ̀ báyìí pé subhanallah ọba dànù àkílò pé àfá yẹn ó ti ń pè lọ́lọ́ náà àbí ó ti ń sọ di gbákejì Ọlọ́run nìyẹn ẹ bá dárú ẹ̀wú ṣe mi orí ìrun yẹn ni ó ti gba ìgbájú o mo sì ní dẹ̀lílì fún gbájú yẹn àtẹ̀rẹ́gbà náà sálàm sọ pé tẹ́nìkan bá ń yìn ọ́ láyìn jù kí lànà ìbìnrin ká ṣe kábùyẹ̀ ká ṣe kí ni níbo ló ní ká dàálù ojú ẹ̀ àdàlù so tó bá yẹ pé àyìn jù yẹn ó ní ìgbájú lábàdà bí ṣe máa ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́ nìyẹn tẹ́ni ẹ bá wá lọ tàwọn yẹn pé kí ni ìbá ṣe lójú ẹ̀kọ́ takọ̀ wá ẹ̀yin wá ń sọ pé ká má ṣe fún lẹ́yìn rẹ̀ inna akramakum indallahi atqakum àpọ́nlé ẹ̀ńdọ́lọ́ ń pọ́nlé lọ́lá pọ́nlé o kam man yudhkaru fi dunya wa yunsa yawm al-qiyamah mélòó lẹ́yìn tẹ́ ń pariwo rẹ̀ láyé ń bí lọ́hùn wọ́n gbúrò rẹ̀ ọ̀hún wọ́n gbúrò rẹ̀ ibi wọ́n gbúrò rẹ̀ tínú rẹ̀ náà ń dùn tí wọ́n gbàgbé ẹ̀ yawm al-qiyamah ibi tó ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn ẹ jẹ́ ká kíyè sára odidi ànábì Ọlọ́run fá ẹwọ́n tán padà sọ́dà lẹ́gbà tó lọ tán tó bá lè ṣẹlẹ̀ sódidi ànábì Ọlọ́run bó wá níwọ́ ẹwọ́ bá ànábì Ìsá ọmọ Màríà náà bó ṣe bọ́ra rẹ̀ ma qultu lahum illa ma amartani bi ìrẹ́ Ọlọ́run mi ò sọ fún wọn bẹ́ẹ̀ o in tó pa mí láṣẹ ò ní mo sọ mo sì lè jẹ́rìí sí nígbà tí mo wà ń bẹ̀ pẹ́nìkan sọ in kuntu qultu faqad alimta ká ní mo sọ bẹ́ẹ̀ ni pé ká máa pè mí bẹ́ẹ̀ ìrẹ́ Ọlọ́run ọba mi ṣe bí wọn náà mọ̀ ẹwọ ànábì Ìsá bí ṣe ń bọ́ra rẹ̀ níwájú Ọlọ́run ta'lamu ma fi nafsi walamma tawaffaytani nígbà tí mo kú láàrin wọn dé tọ́ mi máa ti ń ṣẹlẹ̀ so ìyẹn afẹ́kámú nínú àyà yìí gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fi takókò dáadáa nínú ayé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá fi àwọn dáadáa kan sọ lórúkọ nínú ìgbésí ayé àwọn èèyàn kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tábà ń sọ pé ìwọ ni sọ Ọlọ́run lómi sábàbí káwàí ó tán bí ó sì lómi yóò lẹ lómi ìyẹn òun ṣe dandan torí pé personality rẹ kò ní nǹkan kan ṣe pẹ̀lú tọ́lọ́run fẹ́ ṣe ìwọ ni kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pọ́lọ́run kan lọ́n sábàbí bàbá wo lè lọ́n sábàbí ibú ó lè lọ́n sábàbí aburú bí ó sì lò wọ́n sábàbí dáadáa ó tún lè lẹ́ lómi náà ẹ mọ̀ pàfà làwà yẹn ìgbà yẹn kọ́ ó lè ṣe mistake kó ṣe tí ó lè ṣàṣìṣe èyàn lè fẹ́ sọ ha gan gbà mí kò sí pé ó ní ó já ilẹ̀ nìyàn téèyàn ò sí ní mọ́ nasallahu salamata wal afiya kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala mú ṣe àdúró jù wá ọlọ́ni afala yatubuna ila Allah wa yastaghfiruna ọlọ́wọ́n bá ní àfàlà istifhamu bí lit-tawbih wat-taqrir ọ̀rọ̀ sọkúsọ tí wọ́n ń sọ yìí èyí sí wọn wá tètè lọ tọrọ àforíjì wọn ò tètè lọ túbá ká tọrọ àforíjì lọ sọ́dọ̀ Ọlọ́run níbi àyà yìí náà afẹ́ mú kàkà jáde ń bẹ̀ Ọlọ́run bá lo nǹkan méjèèjì papọ̀ Ọlọ́run afala yatubuna ila Allah wọn ò wá tètè lọ túbá lọ sọ́dọ̀ Ọlọ́run wa yastaghfiruna kan sì tọrọ àforíjì ṣé nǹkan kan ní àtàwọ́bà àti istighfar àbí wọ́n yàtọ̀ sára tókè méjèèjì náà ni Allah subhanahu wa ta'ala Ọlọ́run papọ̀ mí ní àlàyé ní ṣókí nítorí àsìkò al-istighfar ay àdúà ni Allahumma ighfirli Ọlọ́run foríjì ó ní istighfar ṣùgbọ́n àtàwọ́bà tútúbá òun náà ní kéèyàn fínú fíndọ̀ pé tọ́ mo ṣẹ̀ òun ò mutí rí òun mutí lánàá òun ò ṣe zìnà rí òun ṣe zìnà lánàá táúbà ní yóò ṣe istighfar ìgbà míì èèyàn lè fíìlì pé èèyàn ṣe nígbàtà kírun tán asàfúlà abẹ́ẹ̀kọ́ ìyẹn dùá ò ní àdúà ò ní ṣùgbọ́n mo ṣẹ̀ mo fẹ́ tọrọ àforíjì ìyẹn láwọn conditions tí ó tẹ̀lé tọ́lọ́n bá wá lo istighfar ń gbà míì tí ó dárúkọ táúbà ó lè túmọ̀ sí tútúbá náà tó bá lo tútúbá tí ó dárúkọ istighfar ó lè túmọ̀ sí istighfar náà torí pé kò sí bí tútúbá ó ṣe wáyé tí istighfar ò ní wà nú ẹ̀ ṣùgbọ́n tó bá sọ lọ́tọ̀ọ̀tọ̀
ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló ní. àfọwọ́ Sheikh Islam ibn Taymiyyah alayhi rahmatullah kọ́lọ́n kó bá yọ́nú sí wọn. wọ́n ní fa innal istighfar, wọ́n ní sẹ́ rí téèyàn bá sọ pé istighfar huwa talabul maghfirah wa huwa min jinsi du'a. wọ́n ní èèyàn ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́n foríjì yàn. wọ́n lélẹ̀ ìjọ kan min jinsi du'a wa su'al, bí ìgbà téèyàn ń ṣàdúrà náà ní pé Ọlọ́run fún mi lówó, Ọlọ́run fún mi lọ́mọ, Ọlọ́run foríjì mi. àdúrà ni istighfar. wa huwa maqrunu bit tawba fil ghalib, wọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ó máa ń ní í ṣe pẹ̀lú tútúbá, torí pé kò sí bẹ́ẹ̀ ti fẹ́ túbá istighfar náà sí kíni o yóò wà ń bẹ̀. al-insan walakin qad yatubu al-insan wala yad'u, ìgbà míì ń bẹ èèyàn lè fẹ́ túbá tí èsì pé mo fẹ́ ṣàdúà pé mo jókòó lọ́n foríjì mi o, túbá lèèyàn fẹ́ ṣe lórí ẹ̀ṣẹ̀. wa qad yad'u wala yatub, èèyàn sì lè máa ṣàdúrà ń gbà míì pé Ọlọ́run foríjì mi kó lè pé kìí ṣe pọ́ fẹ́ túbá. illa an qala, tí a fàfọ́ wa sọ wípé wa tawbatu tamhu jami'a as-sayyi'at, wọ́n ní sẹ́yìn tí èèyàn bá túbá gbogbo ẹ̀ṣẹ̀ ní tútúbá máa fọ̀dànù fún yàn. amma al-istighfar bidunu tawba, wọ́n ní sẹ́yìn tí èèyàn bá ṣe ká sàfúlà láì ní tútúbá nú fa hadha la yastalzimu al-maghfira, kò jẹ́ dandan bọ́lọ́run foríjì yàn. Asafla tí kò láwọn condition tútù bá nú, bó bá wù Ọlọ́run bá sì wù ó lè má foríjì. lakin huwa sábàbù min al-asbab, ẹnu wípé sábàbí ló jẹ́nu sábàbí téèyàn fi mọ́ ra foríjì ni. afọ́ al-Hafiz ibn Rajab àwọn náà sọ wípé wa in qala bilisanihi astaghfirullah, wọ́n tọ́mọ nìyẹn bá sọ lórí ahọ́n wípé astaghfirullah wa huwa ghayru muqli'in bi qalbihi, tó dẹ̀ jẹ́ pé nínú ọkàn rẹ̀ gan kò fi in tí ń ṣe yẹn lẹ̀, fahuwa da'i Allah bil maghfira, ipò ẹniyẹn ni pé a sọ pé ó ń ṣàdúà pé k'Ọlọ́run foríjì. kama yaqulu Allahumma ighfirli wa huwa hasan, nígbà tí yàn sọ pé Allahumma ighfirli kìí ṣe pé nǹkan yẹn ó ti fi ilẹ̀ nínú ọkàn, wọ́n ní àdúà ló ń ṣe. wa qad yurja lahu al-ijaba, ó ṣe ṣe k'Ọlọ́run foríjì, Ọlọ́run sì lè má foríjì. wa amma man qala tawbatul kadhabin, wọ́n lè àrínú àwọn àfáà tán sọ pé tíyàn bá sọ pásítà fúrúlẹ̀ lórí ahọ́n ṣùgbọ́n tó yẹ pé yín tí ń ṣe tí ò dá yẹn ó sì wà nínú ẹ̀mí ẹ̀, àwọn àfáà kan sọ pé ìtúbà òpùrọ́, ìtúbà gúnugún ò nìyẹn. wọ́n ní famuraduhu annahu laysa bitawba, kéèyàn máa lóhun tọrọ àforíjì ṣùgbọ́n nínú ẹ̀mí èèyàn in téèyàn ń ṣe yẹn kò kúrò ń bẹ̀, wọ́n ní àlè pè ní tútúbà kama ya'taqidu ubadun nas, àwọn apá kan náà àwọn àfáà sọ bẹ́ẹ̀. wa hadha haqq, àfáà Ibn Rajab wọ́n lódodo lọ̀rọ̀ náà. fa inna at-tawbata la takunu ma'a al-israr, wọ́n tó gbé téèyàn bá léèyàn túbá àlè gbàpọ̀ túbá tó sì tún insist tó sì tún tìpá lórí tó ń ṣe yẹn tó kúrò ń bẹ̀ tó dẹ́dá sàfúrúlá, wọ́n láti ilé gbàpọ̀ ẹni yẹn túbá o. wa qala wa mujarradu qawli al-qa'il Allahumma ighfir li, wọ́n ní tẹ́nìkan bá kan sọ pé Ọlọ́run foríjì mi, talabun lil maghfira wa du'a biha, ó kàn tọrọ àforíjì ni ó sì fi ń ṣàdúà. fayakunu hukmuhu hukma sa'ir du'a insha Allah ajabahu wa ghafara li sa'ibihi, wọ́n ní a fi ìyẹn sí abẹ́ gbígbà tí yẹn ń ṣàdúà náà ni. tó bá wọ Ọlọ́run lè consider rẹ̀ kó foríjì, tó bá sì wọ Ọlọ́run lè má consider rẹ̀. la siyama idha kharaja min qalbin munkasirin bidhanb, tó bá jẹ́ pé ẹni yẹn bó ṣe sọ pá sàfúrúlá yẹn ìwárìrí wà lọ́kàn, Ọlọ́run foríjì mi o, Ọlọ́run foríjì mi o, ìwárìrí wà lọ́kàn rẹ̀. wa sadafa sa'atan min sa'atil ijaba, tó bá dẹ̀ ṣe kò ń gbé àsìkò gbígbàdúà Ọlọ́run lè foríjì láì ṣe pé tútú bá ló ṣe. kal ashar, àwọn àsìkò gbígbàdúà ìtọrọ àforíjì òun lásìkò sàárì táwọn jẹ sàárì yẹn. wa bil ashar hum yastaghfirun wa idbari salawat, àbílẹ̀ ìgbà tá a kírun tán astaghfirullah àsìkò gbígbàdúà ìtọrọ àforíjì ni. in tí àwọn àfáà ń sọ bí ni wípé gbólóhùn astaghfirullah ó yàtọ̀ sí atubu ilallah, torí pé tútú bá ń tiẹ̀ òun ó ní àwọn conditions: an-nadam ala ma fat, al-iqlah, al-azm, al-adam al-israr, gbogbo àwọn conditions yẹn yóò pè tẹ́pẹ̀tù ẹlẹ́tọ̀ ló gbà ó gbọ́dọ̀ dẹ́tọ̀ yẹn padà, gbogbo yẹn náà ń pè ní tútú bá, tí istighfar náà jẹ́ kan nínú ẹ̀.
ṣùgbọ́n al-istighfaru nìkan àdúrà lásán lò ní ṣe tútù bá nìyẹn bọ́bá wá wọ ọlọ́run ọkàn lè astaghfirullah lójú ẹsẹ̀ ọlọ́run dẹ̀ fi gbẹ̀sẹ̀ rẹ̀ ṣùgbọ́n èyí tí a máa fi sọrí pé mo ṣẹ̀ mo fẹ́ jáwọ́ ń bẹ̀ pẹ̀lú májẹ̀mú rẹ̀ tútù bá náà máa pè é bó tilẹ̀ jẹ́ pé àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pọ̀ púpọ̀ lórí àwọn ẹrú rẹ̀ tí ò ló ń kà àánú ọlọ́run ó pọ̀ tí a bá wọ hadith àfọwọ́ Abu Hurairah hadith ń bẹ inú tírà àfọwọ́ Bukhari àti Muslim hadith yìí hadith kudusi ni anabi sallallahu alayhi wa sallam anabi ní ọlọ́run ọba sọ wípé adnaba abdun dhanban faqala Allahumma ighfir li dhanbi pé ẹrú sin ọlọ́run kan ó ṣẹ̀ ọlọ́run ó sì sọ jáde pé ọlọ́run foríjì mi faqala Allah tabaraka wa ta'ala ọlọ́run ní mo sì sọ wípé adnaba abdi dhanban ẹrú mi ṣẹ̀ mí fa'alima anna lahu rabban yaghfiru dhanba ó náà sì mà nínú ẹ̀mí rẹ̀ pé ọlọ́run ọba kan bẹ tí máa forí jiyàn wa yakhudhu bidhanb tí sì máa ń mú ẹ̀ṣẹ̀ kúrò fún yàn ọlọ́run ní máa sì forí jì thumma aada fa adnaba mo forí jì tán ó tún lọ ṣẹ̀ṣẹ̀ yẹn padà faqal ay rabbi ighfir li dhanbi ó tún ní ọlọ́run ọba forí ẹ̀ṣẹ̀ méjì mi faqala tabaraka wa ta'ala ọlọ́run ó tún sọ pé adnaba abdi dhanban ẹrú mi ṣẹ̀ mí fa'alima anna lahu rabban yaghfiru dhanb ó sì mọ̀ pé òun lọ́lọ́run tí máa forí jiyàn mo sì forí jì thumma aada fa adnaba ó tún padà ó tún ṣẹ̀ṣẹ̀ ó tún ṣẹ̀ lọ́hun faqala ay rabbi ó tún ní ọlọ́run ọba foríjì mi ọlọ́run tún sọ pé adnaba abdi dhanban fa'alima anna lahu rabban yaghfiru dhanb ẹrú sì mi ṣiṣẹ́ mi ó sì mọ̀ pé òun lọ́lọ́run tí ń foríjì yàn ọlọ́run ní qad ghafartu li abdi falyaf'al ma sha'a mo ti foríjì ẹrú sì mi tó bá tún dọ̀lá tó tún sẹ́mi tó tọ̀rọ̀ àmà tó foríjì má ṣe mistake o kọ́ wá òtí ẹ̀ ti dáa báwọn hadithi yìí tẹ́ bá wo táwọn àfáà aládìsí bá fẹ́ lò ibi tí wọ́n gbé sí ni pé lè bayani si'ati rahmatihi ala ghadabihi wọ́n fi jẹ́ ká mọ̀ wípé àánú ọlọ́run ó pọ̀ ju ìbínú rẹ̀ lọ tó gbọ́yé tó gbọ́dọ̀ gbọ́yé bẹ̀ ní nítumọ̀ hadisi pé kò sí bẹ́ṣẹ̀ ṣe tó tàbá tọrọ àforíjì yóò foríjì wa so in tí hadisi yìí fẹ́ fi kọ́ wa náà ni wípé al-mubadaratu ila tawba in tó fẹ́ tọ́ wa ní kìí ṣe ìtumọ̀ rẹ̀ ní al-ingimas fil ma'siyah ṣùgbọ́n ẹni tí márọ̀dù bá wà nínú ẹ̀mí rẹ̀ tí ó gbọ́yé bí hadisi yìí òun náà ni pé ó tiẹ̀ ti dá báyìí ṣùgbọ́n ẹni tí mọ́lẹ̀ bá ń bẹ nínú ẹ̀mí pé àṣekò síṣẹ̀ tí mo ṣẹ̀ tọ́nà wọn lè forí jẹ́ ìjẹ̀jẹ̀ lọ túbá ẹn tọ́rọ̀ bá yé in tí ó gbọ́yé ń bẹ nìyẹn so nínú àyà tí a wá ń kà yìí a wà rí pé tọ́lọ̀ fi parí rẹ̀ ni pé tóun ti bí wọ́n ṣe sọ pé ànábì Ìsá ọmọ Ọlọ́run tóun ti bí wọ́n ṣe sọ wípé mẹ́ta ọ̀kan nínú mẹ́ta lọ́lọ́run Ọlọ́run ní gbogbo tí wọ́n rí kí wọ́n sọ yìí náà afala yatubuna ila Allah wa yastaghfiruna ìṣe wọn ò ṣe wá lọ ṣe kí ni òkan lọ tó bá lọ sọ́dọ̀ Ọlọ́run kán sì wọ Ọlọ́run ọba ní aláforíjì tán bá lè ṣe bẹ́ẹ̀ wallahu ghafurur rahim ẹ wo ọ̀rọ̀ tó tóbi tí wọ́n sọ Ọlọ́run ní wallahu ghafurur rahim ọba aláforíjì lọ́lọ́run wọ́n bá gba Islam tán jáwọ́ ní gbogbo tí wọ́n ń sọ yẹn Ọlọ́run ò ní bá wọn wo gbogbo tí wọ́n ti sọ sẹ́yìn kò ní wò má tí wọ́n bá lọ kú lérí ẹ̀ wallahu ghafurur rahim ọba aláforíjì ni Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga Ọlọ́run ní mal Masih ibn Maryam Ọlọ́run wá fẹ́ sọ òdodo ọ̀rọ̀ bọ́rọ̀ sí èyí tí wọ́n ń sọ yẹn dhalika qawluhum bi afwahihim ọ̀rọ̀ tẹnu wọn nìyẹn Ọlọ́run ní mal Masih gbàwá tá a ṣe bàlágà wọ́n ń pè nǹkan ní al-qasr kí náà ń pè ilmul badi ko al-qasr kí ni wọ́n máa ń pè nínú nahwu al-hasru Ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ wípé bọ́rọ̀ ṣe rí gẹ́lẹ́ ni mo fẹ́ sọ yìí mal Masih an-nafyu wal-ithbat mal Masih ṣẹ́rẹ́ ní tẹ́ ń pè ní Masih Ìsá ọmọ Mariamu yẹn kò jẹ́ nǹkan kan illa rasul qasruhu maqsurun ala ar-risala
gbogbo tẹ́ fẹ́ rí kẹ́ fẹ́ fi ròyìn rẹ̀ kò gbọ́dọ̀ jáde kó níbi Rasulullah mal masihu ibn Maryam illa kò jẹ́ nǹkan kan jù báyìí lọ. ẹ má bá débi pọ́ mọ́ lọ́ni, ẹ má bá débi pọ́ lọ́ni o, ẹ má bá débi wípé ẹ fẹ́ fi sàkẹgbẹ́ Ọlọ́run. qad khalat min qablihi rusul, àwọn nìkan sì kọ́ ní ọ̀kọ́kọ́ jẹ́ Rasulu, àwọn òjíṣẹ́ Ọlọ́run tó pọ̀ wọ́n ti wá ṣáájú ẹ̀, wọ́n ti lọ. kódà wa ummuhu siddiqa, ìyá rẹ̀ tá ń dárúkọ lemọ́ ibnu Maryam tá ń sàfitì rẹ̀ sí ìyẹn ọ̀sọ́ Maryam náà dìyà Ọlọ́run o. wa ummuhu kọ́sùrù yẹn ó dórí ìyá rẹ̀ ń bì, siddiqa lọ́lọ́run pé kò sọ pé nàbíyà. àwọn àfáà wọn mú jáde ń bí pé Siddiq, àfáà Ibn Kathir alayhi rahmatullah, kọ́lọ́wọ́n bá kó bá kẹ́ wọn, wọ́n ní tí Ọlọ́wọ́n bá ń sọ ń bí pẹ̀lú Siddiqa tó pe ìyá rẹ̀ yìí ay mu'mina bihi musaddiqatun lahu wa hadha a'la maqamatiha fadalla ala annaha laysat binabiyya. pípè tí Ọlọ́run bá níṣẹ́ rí ìyá rẹ̀ Maryam tá ń dárúkọ rẹ̀ tọ́lọ́run sọ pé àwa ránṣẹ́ wà háínà ìlà Maryam ránṣẹ́, wáyù yẹn kò túmọ̀ sí wípé ànábì Ọlọ́run ní Maryam. bó jẹ́ pọ̀rọ̀ yìí dojúrú máwọn afá mi lọ́wọ́ tí wọ́n lánàbí Ọlọ́run lọ́nà, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó clear bí wípé wa ummuhu siddiqa, ìyá tó bí Ìsá ọmọ Maryam yìí siddiqa ni. Ọlọ́run ọba pọ́nlé pẹ̀lú ìròyìn siddiqa. àfá Ibn Kathir wọ́n ní ipò tó ga púpọ̀ Ọlọ́run fi ròyìn rẹ̀ níbi, ṣùgbọ́n Ọlọ́run ò pè ní nàbíyà, ò pè lánàbí Ọlọ́run, kò sì pé ní ìyá òun. gẹ́gẹ́ bí kọrin yóò ṣe máa sọ wípé Màríà mímọ́ ìyá Ọlọ́run, kí ni wọ́n ní kó ṣe fún wọn? gbàdúrà fún wa, dáàbò rẹ̀ bò wá, subhanallah. Ọlọ́run jẹ́ kẹ́lẹ́ ó clear pé ó ní àpọ́nlé o, ó níyì níwájú Ọlọ́run, ṣùgbọ́n gbogbo tó rí ó ní Siddiqa ni. Ọlọ́run tó wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bó ni ó ṣe jẹ́ ìyá Ọlọ́run èèyàn, ẹni tó bá bí ni làá máa jọ, tí ìyá bá lè jẹ́ èèyàn kí lọmọ jẹ́. tí Maryam tó bá lè jẹ́ pé èèyàn ni, ẹni tí Maryam bá bí èèyàn ló yẹ kó jẹ́ wàbí táálí, ṣé èèyàn lọ́lọ́run? wọ́n ní kì í ṣe èèyàn, a jẹ́ pé Maryam sí ọmọbìnrin. ẹnìkan lóyún ó lọ hospital, ikùn rẹ̀ tóbi, ìgbà tí ó bímọ ọba bí erin lákàtàbú. àyàn ní báríkà o, àṣírí ni ó fi inú ibi, àwọn náà rí pé kùn tóbi pọ̀, ṣé wọn ò kí ń báríkà? nǹkan dé o, erin ló bí o, nítorí pé kò jọ èèyàn. tẹ́wọ́ wá ní Maryam bímọ, ó bí Ọlọ́run kalẹ̀, kí ni ṣákìlù tó bí wọn? Ọlọ́run wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àtànábì Ìsá àti ìyá rẹ̀ èèyàn ni wọ́n. Ọlọ́run wá mú khasísọ̀ kan wá nínú khasọ́is al-bashar al-insan, ọ̀kan nínú characteristics àdámọ́ ọmọnìyàn, Ọlọ́run wá fi ròyìn rẹ̀. kí ni nǹkan náà? kana ya'kulani ta'ama, ṣe báwọn méjèèjì ń jẹun, tí wọ́n ń jẹ oúnjẹ gidi tààrà. ẹ̀pọ̀lọ̀ ni wọ́n ni, ẹ̀pọ̀ ìyá Ọlọ́run ni wọ́n ni, kọ́ yẹ ká máa jẹun. nínú khasọ́is àdámọ́ ọmọnìyàn ó ní kéèyàn máa jẹun, téèyàn bá ti jẹun èyí kù. lẹ́ẹ̀fìrí pé àwọn kèfèrí Mẹ́kà náà gbàtọ́lọ̀ ń gbára sálàmù dìde, àwọn ń rí wípé kò yẹ kó ṣe wípé èèyàn ni yóò jójìṣẹ́ Ọlọ́run, ó yẹ kó jẹ́ màláíkà ni. wọ́n ní ma li hadha ar-rasul, irú òjíṣẹ́ wo ni tiẹ̀? ya'kulu ta'ama wa yamshi fil aswaq, ìwọ ń jẹun púpọ̀ rẹ̀ lójíṣẹ́ Ọlọ́run. ìyẹn túmọ̀ pé tó bá fẹ́ jójìṣẹ́ Ọlọ́run lọ́dọ̀ tí wọn kò gbúdọ̀ jẹ́ báṣà, kò gbúdọ̀ jẹ́ abara, torí pé nínú àdámọ́ abara ni kò jẹun. Ọlọ́run wá fẹ́ jẹ́ kó yé wa wípé Ìsá ọmọ Maryam kò lè jẹ́ Ọlọ́run, ìyá rẹ̀ náà ò lè jẹ́ ìyá Ọlọ́run, torí pé àwọn méjèèjì ẹ̀ka náà ya'kulani ta'ama, èèyàn ni wọ́n tí wọ́n máa jẹun. unzur kayfa nubayyinu lahum al-ayat, Ọlọ́run ní ẹwù mo ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín bi tariqatin aqliyatin mantiqiyya, ọ̀nà
Ọlọ́run bá làákàyè sọ̀rọ̀ ló fi jẹ́ pé ẹni tí ò bá ti ṣe Islam yìí ọ̀fọ̀nù kò bá jẹ́ professor bó ló ti fẹ́ proof pé Ọlọ́run ní ànábì Ìsá ọmọ Maryam èmi ò mọ̀ ẹ fi test sílẹ̀ ẹ jọjọ fi làákàyè tọ́lọ́run fún yín ẹ fi wò bó ló ti fẹ́ sọ pé Maryam ò ní ìyá Ọlọ́run ìyá Ọlọ́run bó ló sì jẹ́ séèyàn lọ́lọ́run Ọlọ́run wá bá làákàyè wá sọ̀rọ̀ Ọlọ́run unzur kayfa nubayyinu lahumul ayat Ọlọ́run ní ìwà ànábì ò kíyèsí ni wo bí mo ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ fún wọn bí mo ṣe ń fi àwọn àmì lélẹ̀ àwọn ọ̀rọ̀ tí ń bá ọpọlọ wí tọpọlọ fi máa jí tí mo fi ń bá wọn sọ̀rọ̀ thumma unzur anna yufakun bí wọ́n ṣe gbọ́rọ̀ ìtó náà kọ̀ wá wòye sí bí wọ́n ṣe ń dàdà parọ́ mọ́ Ọlọ́run ní tí òye wọn pọ̀ Ọlọ́run tí wọ́n sọ káàkiri lénìí ẹ rí wípé látara wípé ọ̀rọ̀ burúkú yẹn ó ti gbajúmọ̀ ó ti wá fẹ́ dàbí ẹni pé òdodo ni lójú mùsùlùmí àjẹsù àṣàánú yìí wọ́n náà wà rò pé àjẹsù báwo tán bá wá rí pé èèyàn jẹ́ nìkan tó dúró déédéé ní ẹ̀sìn kọ́lá tó bá sọ fún wọn tán bá ti wà pẹ̀lú rẹ̀ wọn ò nílé sọ àtọ́bá ipò òdodo ni àwọ̀ ò lè bẹ̀rù níwájú ẹni pé láti pé Ọlọ́run ṣàánú wa àwọn mùsùlùmí ọmọ ọdún lẹ́ẹ̀mejì ṣùgbọ́n èèyàn máa kíyèsí wọn tán bá rí wípé mùsùlùmí tó dúró déédéé ni wọn ò ní fẹ́ sọ níwájú rẹ̀ bí máa ná ìyẹn tó mọ̀ pé ọ̀rọ̀ yóò dáná ni ojú ò lè tì àwa láti sọ lẹ́nu anywhere pé Ọlọ́run ó ṣàánú wa èyí tó lè wúwo lẹ́nu tiwa tí ò ṣe sọ pé Muhammad ṣàánú wa lábàdàn àwọn ò lè sọ bẹ́ẹ̀ sọlọ́ọ̀ ní rẹ̀ ànábì ò wá kíyèsí bí wọ́n ṣe ń dá àdàparọ́ mọ́ Allah subhanahu wa ta'ala so àyà yìí tí èèyàn ò bá mọ nǹkan kan míì láti fi ṣe rọ́dù fáwọn Nasara lérí wípé wọ́n ń pe ànábì Ìsá lọ́lọ́run wọ́n ń pe ààrẹ níyà Ọlọ́run odò àyà yìí ti tó fún ọkọ lọ àsórí kò mọ̀ inú nìkan ti tó kó fi bá wọn sọ̀rọ̀ kó fi pe ọpọlọ wọn kó lè jí kán sì lè tètè lọ túbá tán bá lọ túbá wọ́n dẹni tọ́lọ́run yọ́nú sí Ọlọ́run dẹ̀ foríjì wọn ìwọ tó níyà tó ní bàbá tó lẹ́gbọ̀n tó lábúrò tí wọ́n jẹ́ ẹlẹ́sìn míì tí wọ́n ṣe Islam mẹ́jà kan lórí wọn mẹ́jà kan lókùnrùgbà tí wọ́n ti kú mẹ́jà kan lórí wọn torí pé Ọlọ́run bá fi rinlẹ̀ wípé afala yatubuna ila Allah wa yastaghfiruhu kí lọ́lọ́run bá fi parí ẹ̀ Ghafurur Rahim Ọlọ́run foríjì wọn ìyá iná mo ń wo náà yín tí ń jó báyìí má fi yẹn dẹ́rù bá máa sọ fún pé ẹ túbà Ọlọ́run bó kẹyìn yóò foríjì ìyẹn ni kó máa bá sọ bóyá Allah subhanahu wa ta'ala yóò gba àforíjì rẹ̀ a fi àsìkò yìí bẹ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba aláàánú ọba oníkẹ́ kó mọ́ ṣe bá wa san ìdílé kan lẹ́san dáadáa ọkọ àti ìyàwó àtàwọn ẹbí náà Ọlọ́run bá san lẹ́san dáadáa àwọn náà ni Abu Zainab tí wọ́n gbajúmọ̀ sí prof àti ìyàwó wọn Umu Zainab màmá wọn wálídà wọn mùsùlùmí ni wọ́n nípìlẹ̀ fún martadat wọ́n bá fi Islam lẹ̀ fún àìmọye ọdún Abu Zainab náà wá gbé yà sọ́dọ̀ kódà wọ́n invite mi jẹun wá báyà sọ̀rọ̀ láàrin bí wákàtí kan tí mo lò pẹ̀lú ìyá mo kí àwọn tí ń báyà gbé ìyá ilé pọ̀ mo ṣe ń yí wọn sébẹ̀ náà yí mi sípòrò mo ṣe ń yí wọn sébẹ̀ náà yí mi sípòrò pẹ́lá tán sọ pé mùsànà obìnrin burúkú ní ìṣòbìnrin rẹ̀ mo ní kí ló ṣe obìnrin burúkú ní mo lóun ní tọ́jú yí ìyá wákà kìí ṣe yà dáadáa ẹ wo sùúrù tán ṣe fún yà anẹ́ni Abu Zainab wá bà mí wípé ìyá gba kẹlímà lánàá wọ́n sì fi wọ́n rékọ́dì ẹ̀ wọ́n fi sí mi pé kí n gbọ́ ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadar rasulullah ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ àti gbé asọ́dọ̀ kìí ṣe kékeré o ìyá lọ ìyá tó padà nítorí pé wọ́n rí pé ibi táwọn lè dúró sí náà ẹ wo wàhálà ẹ wo ìdààmú ìyá ọmọ kọrin Jésù nulé débi páwọn orin nǹkan ti fẹ́ máa kó sáwọn ọmọ létí ẹni tá a tún wá lè kíjù òun náà nìyàwó Abu Zainab ọmọ sí o kò sóbìnrin rẹ̀ mọ́
ẹlòmí ọmọ mọ̀ sọ́wọ́ kọ́ pé mọ́ gbé yẹ wá bí ibà ń rí yín tẹ́ẹ̀tí ẹ̀ fẹ́ ṣiṣẹ́ alkiyama kí lẹ̀ ń bá káàkiri kẹ́ẹ̀sùn àbí kẹ́ẹ̀jí kẹ́ẹ̀gùn mọ́tò kẹ́ẹ̀kọ́lé kẹ́ẹ̀lò bẹ́ẹ̀dì kẹ́ẹ̀jẹ spaghetti kẹ́ẹ̀jẹ ọ̀tá khalas ẹ̀ẹ́tùn kú dànù àtún lọ sí àkírùn sí lọ khalas kò sí tẹ́bíhíyà má ìyá ìbò láti fẹ́ ṣiṣẹ́ lára wọn tí wọ́n fi gba Islam tí ìyàwó àbúsẹ́nàbò bá kún lọ́wọ́ àbúsẹ́nàbò lè ṣe yẹn ṣe o a ní wákàtí kan tí mo lò pẹ̀lú ìyànjọ́ tí mo lọ ó sú èmì gan náà ó sú mi mọ́ ní ìyá ilé gan wọ́n ó sì máa sọ̀rọ̀ wá ní tí mo fẹ́rẹ̀ a ní tí orí súlẹ̀ kí n kìlọ̀ fún mo ní máa kìlọ̀ fún bọ́n tí wọ́n bá mi lánàá wọ́n tún wá rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n kí n gbọ́ pé lánàá ìyá gba kẹlìmà mo wá ń gbọ́ pé ashhadu an la ilaha illallah ṣe bí n tó ní kí n wí náà ni màá wí pé ìtumọ̀ ẹ̀ nípa ẹ̀mọ̀ tí di mùsùlùmí pé bẹ́ẹ̀ ni subhanallah wallahi olórí oore tọ́mọ lè ṣe fóbi ẹni olórí oore tọ́mọ lè ṣe fóbi ẹni ọlọ́run kó bá san àbúṣẹ́ náà lẹ́san dáadáa kó bá san ìdílé wọn lẹ́san dáadáa gbogbo àwọn tán nírú bẹ́ẹ̀ lọ́wọ́ náà ọlọ́run kó bá ṣàánú yín o ọlọ́run bá ṣàánú yín o mọ́jà àwọn òbí tiwa náà padà di kèfèrí o ṣùgbọ́n bí mi ìsìláàmù náà ní í ṣe ṣùgbọ́n tí bèbè kèfèrí náà ló tún wà ẹ má ṣe wá sí fáwọn òbí yín kódà kan máa kírun bàbá mi sì tún yálé ẹlẹ́bọ ìyá mi sì tún lọ ń ṣoògùn káàkiri ẹ rìkọ́dù àwọn lectures ẹ wọ mp3 kan ẹ lọ gbélé ẹ lọ́wọ́ ká máa gbọ́ bàbá ra mọ́tò fún mọ́tò kò lè gbádùn mọ́tò mọ́ àwọn èèyàn ní wọ́n bá gún ọkọ́lé rẹpẹtẹ fún ọfẹ́ pa nìyẹn ọlọ́sọ́ sínú mansion gbogbo àwọn ewé bẹ̀ tí ìyá máa rí lóko kò rí mọ́ fúláwà ni ìyá ń já fúláwà ó rò pé amúnútutù ni gbúre ni ìyá kí máa ṣe gbúre sunflower ni gbúre ló ń pè ṣe ìgbọ́ ẹgbẹ́ pàmbá ẹ̀ yóò mọ̀ gbọ́ àsílò lórí oore tó lè ṣe fún wọn kí wọ́n lè síra dáadáa kan lè láti wọ́tàn dáadáa eléyìí mo máa sọ kó lè jẹ́ ẹ̀kọ́ gbogbo àwọn tàbá láwọn arúgbó lọ́wọ́ kódà wọ́n lè jẹ́ mùsùlùmí náà ká máa bá wọn sọ̀rọ̀ tó bá rí pé tó bá ń bá wọn sọ̀rọ̀ lọ wá bí mp3 kan tákò wá sí síbẹ̀ kó pọ̀ mo ní kẹ́ máa gbọ́ náà ni ó rí pé yóò máa gbọ́ gbogbo tó ń sọ fún tí ó gbà yẹn tí bá tún gbọ́ níbò míì náà níjọ́ kan tó bá rí nùgbà bẹ́ẹ̀ ni wá sí kan tó fún mi jò ní wọ́n sọ báyìí ó fi mọ̀ pé ó ń gbọ́ kiri yẹn ẹ jẹ́ ká mójú tó nǹkan yẹn kì í ṣe kan yẹn kódà mo ti ẹ̀ ti ń sọ́gun sí tí ń bá lọ ìtì òun sì mú gbára mọ́tò fún dáàbì kí láǹfààní mọ́tò tí dára fún láti tó padà wọ́n náà iṣẹ́ mọ́tò yẹn ò ní gbóni kódà kò ní lò ìbò ní lọ kì í ṣe haram o ṣùgbọ́n èyí tó jẹ́ kókó jù bálùkì á máa wọn bí ó ṣe ní bàjẹ́ ò ní kó olórí oore ta lè sí fáwọn òbí tí wọ́n bí wà ní àwọn abẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala ìyá náà ọlọ́mọdé wọn padà kó ní Islam ọlọ́mọdé wọn padà kó ní Islam àwọn abẹ́ Allah subhanahu wa ta'ala Ọlọ́run jẹ́ kí wọ́n tán lérí èyí tí wọ́n wí jẹ́ wọ́n tán lérí ẹ̀ bá ti bẹ́ lọ́wọ́ fún àwa náà Ọlọ́run kó ṣàánú àwa náà jẹ́ ká tán lórí dáadáa Islam o mọ́jà padà kó mọ́ o àdánwò tí máa ń kàyàn tí yàn padà fi Islam lẹ̀ lọ́jọ́ alẹ́ lókùdí ẹ̀ka tí ó já láyé ọlọ́mọ fi kàn wá o torí pé tíṣe tọ́nà bá léyàn lélélélé tí ò rí ọmú ìjọba fẹ́ jáde láyé yóò wà yóò ní fi Islam lẹ̀ tó bá fi Islam lẹ̀ ò ní kú mọ́ akọ́lọ́kọ́ ṣàánú wa ó tó kéèyàn máa bẹ lọ́hùn ẹlòmíì ẹ̀yìn ó rò pé orí Islam ló kú sí ó ti pe nǹkan mẹ́kẹ́mi tó jáde lára rẹ̀ ṣètọ́nà lọ dúró dè níbẹ̀ so ìdí nìyẹn tó fi jẹ́ pé ọba tó ga lọ́lọ́run o káṣá máa bẹ́ẹ̀ ni ẹnìkan bẹ ládùúgbò wa ẹ̀ mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ lẹ̀ kódà mo ń sọ fáwọn èèyàn wípé jọtẹ́ni yóò tó mọ oríyàn tí mo jẹ́ tó bá jáde láyé kódà bá pè mí mi ò ní yọjú bẹ́ẹ̀ torí pé àwọn sọ pé kókìrùn kò ní kẹrùn mo máa ń sọ nǹkan nínú ẹ̀mí mi sọ síta ọlọ́run lọ́mọ kọ́lọ́run lọ́rọ̀ ẹ̀mí gbogbo wa o ṣùgbọ́n tó bá lọ́run bá ní kó jáde láyé mi ní dá sí kódà tó bá náà kírun torí pé
kò lóhun kò kírun kò sí Islam kò sí kankan. Ọba àdìjọ́ kan lọ́ba ní òun fẹ́ rí mi, wọ́n á lọ rí mi ní ṣé kò sí, ó lóun kàn rò pé rádaràdá tó ń bá kiri yìí níbo lòun bá jábà kí ni ìwúlò rẹ̀, mùsùlùmí ni wọ́n bí òun ò sí Islam òun ò sí gbà òun ò sí kankan, òun bẹ lórí ààrẹ ní ìsìn òun ò mọ nǹkan tí ó jà sí, pé òun fẹ́ máa kírun ṣùgbọ́n tóun rò ní pé òun ò lálàáfíà, òun fẹ́ máa wá mọ́sálásí gan ni, òun ò lálàáfíà, pé tóun bá ti padà lálàáfíà òun ó bẹ̀rẹ̀ sí wá mọ́sálásí mọ́. Kí ló fẹ́ máa kírun náà báyìí, bó o bá lálàáfíà máa kí nínú ilé náà. Ọ̀hún tó bá rí bẹ́ẹ̀ òun ti gbàgbé o, kí n fún lẹ́nìkan tí ó máa kọ́ ọ. Ṣáfà ìbà ṣe rántí ọ̀rọ̀ tí mo ń sọ yìí, ṣé kìí sẹ́yìn náà ní mo ní kẹ́ ló máa ẹjẹ́ rí sí sókírun. Ẹ̀rí nǹkan wọ́n kọ nírun pé kó kí Maghrib kó kí ìṣà, tó bá tún dọ̀la wọ́n wá ṣàlàyé ìjọ kejì lọ́jọ́ àìláyé. Ìgbà tí mo wá gbọ́rọ̀ mi ọ̀pá tó ga lọ́lọ́, èmi tí mo sọ pé màá fi yé wọn pé àìkírun sí, mo wá ń wò ń jọ náà wípé èmi mo wá lọ kírun sí la. Ẹni tí bá wá ń wò yàn lọ́ọ̀kan nínú ẹ̀rí ẹni tí ìṣe mùsùlùmí lọ ń kírun sí la, òun ò ní mọ níjọ́ náà èmi ni mo fẹ́ máa kọ́ ọbẹ̀ tí mi ìfẹ́ kọ́, mo fẹ́ kẹ́lòmí ọkọ̀ kẹ́niyàn lè jẹ́ ṣáhìd, torí pọ́kà mi kọ́kọ́ sọ pé jẹ́ kí n kọ́ kí n tún lè gbàládá, gbẹ̀gbọ́n rárá, jẹ́ ní kẹ́lòmí ọlọ́mọ kọ́ ẹni yẹn ó lè jẹ́rìí. Alhamdulillah àfáàbà wà nílùú ní jẹ́rìí sí. Intinu tèmi wá dùn sí ni pé la an yahdiya Allahu bika imra'an khayrun laka min humrin na'am, kọ́lọ̀ ní kẹ́nìkan ó mọ̀nà látara rẹ̀ báyìí nínú riwaya mi khayrun laka mina dunya wa ma fiha, ó lóore fún ọjọ́ kọ́lọ̀ kó gbólé ayé fún. Alhamdulillah alladhi ja'alani sababan li hidayati, àwa bí Ọlọ́run bá subhanahu wa ta'ala, àwa náà kọ́lọ̀ já kan lórí dáadáa. So má já kan lórí ẹnikẹ́ni o, ìwọ iná lọ́wọ́ ọmọ bẹ́ẹ̀ àwọn tó ń sọ bẹ́ẹ̀ gan lọ́wọ́ náà mọ́ sọ bẹ́ẹ̀ o, tí àbá wà lè sọ báyìí fún ẹni tó jẹ́ kèfèrí ọmọ ìyá wa tó wáyé pé bídí à ń wọnú ọ̀rọ̀ rẹ̀, abẹ̀ sí ń kàfàrà rẹ̀, abẹ̀ sí ń sọ pé yóò wọ́n náà, ẹjá ṣàdúrà fún ni kọ́lọ̀ kó yí padà. Tó bá wá ń ṣe tí ò dáa a máa sọ pé gbogbo ẹni tó bá ṣe nǹkan báyìí o, ìtànàbí sọ lélé yìí o, bóyá nǹkan tó ń gbọ́ ẹ̀ náà lè tún ṣe, ìwọ iná mò ń wo náà rẹ̀ báyìí lára ọ̀rọ̀ yẹn takò manhaj ahli sunnati wal jamaa. Àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kó mọ́jẹ́ ṣe àmì kọ̀ọ̀kan wọ. Gbogbo àwa tí a ní irú àwọn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ti padà sínú Islam tí wọ́n ti túbá, ọlọ́mọṣẹ́ bá wa tún wọn ṣe o, ọlọ́mọba tún wọn ṣe o. Gbogbo àwa tí Ọlọ́run fẹ́ ṣe wa lójú ọ̀nà Islam yìí náà, ọlọ́mọyẹ ṣe wa kúrò ń bẹ̀ láìláì o. Ṣàánú wa, ṣàánú àwọn ọmọ wa, ṣàánú àwọn ẹbí wa, jẹ́ ká dúró lórí Islam, jẹ́ ká pẹ́ lórí Islam, jẹ́ ká tán lórí Islam. برحمتك يا أرحم الراحمين وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما. àwọn announcement ilé tí a ṣe fún wa nípa àwọn ọmọ wa tí wọ́n ṣe nìká àtún fi àsìkò yìí announce eléyìí tí ó wáyé ní 22nd of this month. Ọmọ wa Asia Muslim eléyìí yóò wáyé ní Ìbàdàn, aṣígi láàrin òun àti ọmọ ìyá wa Masmul Akh naam Al-Akh bin Mos eléyìí tí ó wáyé kọ́lọ̀kọ́ bá fa albarka sí. Ní ọjọ́ kan yìí náà kaná ó tún wáyé nínú àwọn ọmọ wa ní Ìjẹ̀bú Òde, ìyẹn Nuruddin Thalith ní àárín òun àti ìyàwó rẹ̀ kọ́lọ̀kọ́ fi albarka sí. Ní 23rd ọjọ́ tó bá tún tẹ̀lé tí ṣe Sunday ìkaná yóò tún wáyé láàrin Fadilatu Sheikh Abdul Hakim Abdul Rahim
al-Kutubi àti ọmọ ìyá wa lóbìnrin Habibatu bintu Habibillahi mada kini nujaba wa sanabila nígbàkan ó tún jẹ́ sanabil tó gbogbo ẹ̀ náà ni tó ọ̀nà yóò wáyé ní 23rd of this month kọ́lọ̀kọ́ bá fi alùbáríkà sí tí oṣù yìí bá wá mú kẹnu gbépo ní on 29th of this month méjì náà ó tún wáyé níjọ́ kan náà nílùú Ẹdẹ ní Al-Farid Islamic College Al-Farid Islamic Model School ní ìlú Ẹdẹ lókè yìí láàrin ọmọ ìyá wa Mumtaz bin Luqman Sekoni àti Islamiyya Umuhani yóò wáyé walimatul nikah gbogbo yín náà lápẹ̀ àti láàrin al-akh Tayyib ko àti Aisha ní àyíká ní méjèèjì ó ti wáyé níjọ́ náà gbogbo yín náà ní àpè gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wá ogun tá a là kalẹ̀ yìí tẹ́ bá láti rí Abu Zainab àwọn bàbá ilé tò nìyẹn ẹ bá ti rí wọn gbogbo èyí tó fẹ́ lọ nǹkan kódà wọ́n bá fẹ́ ṣe nìka ní London sára Abu Zainab gbogbo bí tíkẹ́ẹ̀tì ó ṣe jáde bí fi so pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ètò yẹn Ọlọ́run bá òfin jíǹkì wọn púpọ̀ kọ́lọ́run kó bá lọ́rẹ̀ mú wa lórí dáadáa Ọlọ́run tó sì wọ́n lélétò dáadáa báyìí wọ́n padà sí wọ́n di elétò àbúrú àwọn míì tún bẹ tó ti lé kalẹ̀ tó bá ti ń súnmọ́ àtùmọ̀ announce mẹ́jẹ̀rú ọbọ̀ mọ́rò pé àbọ́kọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sí mọ́síná sáfọ̀kànbalẹ̀ àwọn kan ti lé kalẹ̀ báyìí tó jẹ́ wípé a mọ̀ sí léwéléwé lásìkò ẹ̀bá tó ti ń súnmọ́ abẹ́ Allah subhanahu wa ta'ala kójúkójú pé nìkan àbáyé náà láàmà announce mọ́jà máa announce tọ́lák burahmatihi ya arhamar rahimin wa sallallahu wa sallama bákan náà ó ti pẹ́ tá a ti sọ̀rọ̀ nípa iṣẹ́ masjid wa kìí ṣe pa àti parí iṣẹ́ mọ́sálásí ọ kódà mọ́ rò wípé káti ẹ̀rẹ́ nìkan kó béèrè pé gbogbo mọ́sálásí iṣẹ́ tó kù tí ó parí gbogbo ẹ̀ lọ sí estimate ẹ̀ wá ọmọdé kan làbí àṣìṣe torí pé ìmọ̀ ń sú àwa bẹ̀rẹ̀ ẹgbẹ̀gbowó ìmọ̀ ń lè lára tèmi ṣàkṣíyà kọlọ̀kọ̀ wọlá tó bẹ̀rẹ̀ kó ṣàánú wa so látara di ilé iṣẹ́ mọ́sálásí wa ó sì kù síbi tó pọ̀ ilé àlùwàlá ń bẹ àti tọkùnrin àti tóbìnrin gbogbo àyíká mọ́sálásí ó sì wà fún ẹrẹ̀ tójò bá rọ̀ ó yẹ ká tún gbogbo ẹ̀ ṣe ó yẹ ká kún mọ́sálásí gbogbo àwọn nǹkan amúnú mọ́sálásí tutù ó yẹ kí gbogbo ẹ̀ kó wáyé àtàwọn nǹkan míì tí máa jẹ́ kí ẹ̀mí ó fà sí ilé Ọlọ́run subhanahu wa ta'ala gẹ́bà ṣe ń ṣàlàyé fún wa ní gbogbo agbègbè ibi tá a wà yìí mọ́sálásí nìkan náà ló fẹ́ jẹ́ al-masjid al-jami eléyìí tí ó lè gba àwọn èèyàn tó pọ̀ tí Ọlọ́run sì ń lo mọ́sálásí náà láti lè máa mí ìmí ìdáyà sọ́pọ̀lọpọ̀ àwọn masajid tó wà lágbègbè rẹ̀ tọ́lọ́run dẹ̀ ń lò ní sábàbí dáadáa ṣèyàn túmọ̀ sí pé àwọn iṣẹ́ tí a gbé lọ́wọ́ ń bí púpọ̀ yàtọ̀ sí kíkọ́ mọ́sálásí nìkan àwọn tó ní ṣe pẹ̀lú kafalatul aitam wal aramil àwọn ọmọ òrukàn àwọn opó àti ìkún àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó kúnlẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ eléyìí tó ṣe wípé táwọn èèyàn náà bá rí pé nǹkan kù díẹ̀ káàtó wọn ò ní lọ lé olówó kankan mọ́sálásí náà ni àwọn èèyàn lọ abẹ́ Allah subhanahu wa ta'ala kó lo èmi àtẹ̀yìn náà ní sábàbí dáadáa láti lè fi rí iṣẹ́ Ọlọ́run ọba ṣe jùlọ ẹni tó bá rí pé òun lágbègbè kan tó ń fẹ́ mú bẹ̀ ó lè pè péjì wa Facebook péjì wa ó wà ń bẹ̀ ó lè pè pé òun náà fẹ́ dá sí àwọn kan báyìí ọmọ dhalika Allahu bi aziz wọ́n sì fún ní àkáǹtì mi ìṣẹ́ ẹ̀rẹ́jẹ́ àkáǹtì gama 051 99 34 459 GT Bank 051 99 34 459 GT Bank Darus Sunnah Islamic Foundation Mosque kọ́lọ̀mọ̀ bá Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣe gbogbo alọ́wọ́ subhanakallahumma wa bihamdik bákanáà alhaj Maruf Jima alhaji block ọmọ wọn ṣe àkíkọ̀ walimatun nasika
ní àárọ̀ yìí ní dédé aago 9 pẹ̀ntí ọlọ́run bá fún nígbà láàyè nù wa káwa náà ká gbìyànjú kí a wà ń bẹ kọ́lọ́run bá kí ó bá kíyèsí àwọn ọmọ wa kó ṣàlékún àlùbáríkà ní kọ̀ọ̀kan wa náà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.